إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم وما يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أكيد مسلمين السلام عليكم ورحمة الله وبركاته. Ohun tó fà á tí mo tún fi jáde láti sáré wá ṣe àlàyé kékeré yìí ni pé ní láìpẹ́ yìí ni wọ́n fi fídíò kékeré kan ránṣẹ́ sí mi. Nígbà tí mo wá rí i ni pé subhanallah, kò jẹ́ kí irú ọ̀rọ̀ báyìí máa ti irú ẹnu Akim Kutubī kó máa ti ẹnu ẹ̀ jáde sí sàkání wa, pàápàá sẹ́ni tó ní í ṣe pẹ̀lú ẹni tó jẹ́ àáfà tí àwa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀. Àkọ́kọ́ ná, nǹkan tó yẹ kọ́kọ́ lọ yé gbogbo yín ni pé ṣé a lè torí pé gba tẹnìkan ká wá condemn ẹnìyẹn pé kì í ṣe àáfà wa mọ́ ni? Torí pé mo kéwú lọ́dọ̀ ẹnìkan àbí èèyàn kan kéwú lọ́dọ̀ ẹnìkan lápèjúwe, torí pé ẹnìyẹn wá kéwú lọ́dọ̀ ẹnìkan tẹ́yìn ò rí sí bí ẹni ire, ṣó tún wá túmọ̀ sí pé ẹni tóun náà kéwú lọ́dọ̀ ò kì í ṣe ẹni ire? Ṣé torí ká sọ pé torí pé àáfà ọ̀kan ò bá ti wá dáa, ọmọ kéwú náà ò ní dáa? Bèlè ń ta sí pé ẹni tí nǹkan kan ò ṣe tó dáa tó já sí pé yẹn ni àbòsí ń dà láàmú. Ṣé bí àwọn nǹkan tẹ́ máa ń sọ ni pé yẹn Fìràhónà náà tọ́ Músá, ẹ̀rí màláíkà ni ó tọ́ èyí tí wọ́n pè ní Músá Sámìríyù àbí kí lẹ máa ń pè é, pé màláíkà tọ́ ẹnìkan ó di ọ̀tá Allah, ó di ọ̀tá ẹ̀sìn Allah. Kèfèrí tọ́ ẹnìkan ó sì di ànábì, ó di ẹni tí ń pè kò sójú ọ̀nà Allah nínú àwọn statistic táwọn bàbá yín máa ń ṣe. Tọ́ bí bàbá ò bá dáa kò túmọ̀ sí pé ọmọ ò dáa, bọ́mọ ò sì dáa kò túmọ̀ sí pé bàbá ẹ̀ ni ò dáa. Bèlè ń ta sẹ́ni tí nǹkan kan ò ṣe tó dáa púpọ̀, wàlá nuqaddisu ala tó já sí pé ilẹ̀ ń wá fọ́ọ̀tì fún. Nígbà tí ẹ wo lánàá bí mo ṣe sọ̀rọ̀ Saheed tó tí mo fi ń rọ́dà lórí àbúrò yìí mọ́ ní pé Saheed onísúnnà kẹ̀, kí ni àwọn ṣùrútù tí ń bẹ lára Saheed? Gbogbo ohun tẹ́yìn náà kálẹ̀ yìí kò sí bámu sí súnnà ń bẹ. Èyí tẹ́yìn náà fẹnu ara yín sọ tó já sí pé istilalu zambi ni, èyí tẹ́yìn náà fẹnu ara yín sọ tó já sí pé ṣíríkù ni, ṣùgbọ́n ìyẹn ò fún ní hukumu. Nígbà tẹ́nìkan máa wá sọ̀rọ̀ tó fẹ́ defend gbogbo nǹkan tá a sọ tán ló bá níyẹn ṣé jàbàtà ni ká máa gbọ́. Ẹ dákun, ọ̀rọ̀ wo mo sọ ní gbogbo ọ̀rọ̀ tá à ń sọ bọ̀ tí mo sọ̀rọ̀ àfáà jàbàtà ń bẹ? Ṣé tíra àwọn ni mò ń kà ni, àwọn náà kọ àdíìsì ni, àbọ̀wọn ló kọ Kùránì? Débi pé ẹ wà fi hatred ẹnìkan, gbogbo ohun tó wá hùn kẹ́ni tó bá gba ọ̀dọ̀ ẹ̀ kọjá àbí tó kéwú lọ́dọ̀ àbí tó jẹ́ ọmọ kéwú ẹ̀ bá fi lè wá sọ, kódà kó máa tún tafsiri fún yín látẹnu ànábì báyìí ẹ̀ nígbà. Hatred tí ò dáa ni, tí ó dẹ̀ mọ́pọ̀lọpọ̀ ẹlòmíì kábàámọ̀ lálẹ́ kìyámà. Kò wá pẹ́ mo wá rí fídíò kékeré kan tí inú àwọn èèyàn wá sẹ́ǹdì sí mi pé ẹgbọ́n tí Kútúbí ń sọ ń bì bí ó ti wá sọ ti pẹ́ o, bí ó ṣẹ̀ wá wí ni ìmọ̀, ṣùgbọ́n ó ṣẹ̀ṣẹ̀ wí ìyún nítorí background yẹn àti bó ṣe jẹ́. Kútúbí wá ń sọ ń bẹ̀, wọ́n wá ń pè nípa àṣejù. Ẹni tó ṣí akíní yẹn náà tó ṣe fídíò yẹn, orúkọ tí mo rí lórí ẹ̀ lára àwọn táwọn náà ò mọ nǹkan kan nú ẹ̀sìn tí wọn ò dẹ̀ gbé jẹ́ ni. Gbogbo ohun tó bá ti ní í ṣe pẹ̀lú sàkání wa ní máa ń yá wọn lára, wàláhì ní máa ń yá wọn lára. Kò ń ṣe ẹ̀sìn ló wù wọ́n, kì í ṣe pé wọ́n fẹ́ gbọ́ tẹ́lẹ̀ yìí kí wọ́n gbọ́ tẹ́lẹ̀ yìí kan wá dé èyí tó ń jò tó mú rárá. Wọ́n ń wẹ́ni tí ó máa sọ nǹkan tó bá fẹ́ nù wọn mu.
ṣé bí àgbà ti lágbájá gbogbo ẹni tí ó máa bá wa sọ̀rọ̀ tí ó máa favour wa lórí ẹni tá àgbà ti yẹn àwọn máa gbọ́n tiwọn. Tọ́ ohun tó bá wá jásí pé nǹkan ìmọ̀ ni nǹkan ẹ̀rí ni kì í káyàn lára, èyàn ó dúró lórí pé tọ̀ eléyìí tí mo kà tí mo rí tó yé mi yìí o tí mo mọ̀ yìí o táwọn sàhábà wà lórí ẹ̀ ìní jùlẹ̀. Èyí tí wọn náà sọ pé wá yí ẹ yẹn tí ò bá tọwọ́ tiwa mú yẹn wá proof ẹ̀. Àwọn èèyàn àwọn làákàyè èèyàn àwọn tí wọn kéwú náà ń bẹ tá aláwọ̀ fún làákàyè wọn á wá fojú ojú gidi wo ọ̀rọ̀ wọn á fetí tó gbádùn wọn á fi gbọ́tọ̀ tún àtòsí. Wọ́n á wò pé èèyàn ń kó tàlẹ̀ Kùránì fún wa ń kó tàdísì Ànábì fún wa èyí tó wá ń sọ àwọn àáfàá tí wọ́n sọ the same thing. Ẹ̀yin tí ń sọ ti yín pẹ̀lú agbárí lásán tí ò sí kankan bẹ̀. Táwọn náà bá wá nìkan ṣe o wọ́n á wá di èyí tí ń jẹ́ òdodo ọ̀rọ̀ mú. Kútúbí wá ń sọ pé náà àwọn àpẹẹrẹ aláṣejù pé gbogbo wọn náà máa ń pera wọn lóní súnà. Akim Kutubī ó ní gbogbo wọn náà máa ń pera wọn gbogbo èèyàn ní máa ń sọ pé orí súnà lòun wà kódà àwọn tí wọ́n ń ṣe àṣejù ń bẹ̀. Nígbà tó wàá má pẹ̀rẹ̀ àṣejù wá ó ní ẹ̀yin náà mọ́ ti lọ́rin ń rè fáà sí Sheikh Jabata òun náà pẹ̀rẹ̀ lóní súnà ni ló wá sọ pé kí ni o nínú àṣejù tiẹ̀ ni pé tó o bá ti fi ṣíbí jẹun ó ti di kèfèrí. Ẹ̀yin tí máa ń sọ ọ̀rọ̀ yìí láyè mọ iye ọdún ẹ tí máa ń tẹnu mọ́ àáfàá sì ń sọ fún yín tẹ́ ń parọ́ mọ́ sì ń sọ fún yín pé ẹ dárúkọ ẹnìkan ṣoṣo péré táwọn pè ń kèfèrí tó dé pé ó ń fi ṣíbí jẹun pé ẹni yìí o kèfèrí ni o kí ló dé ó máa ń fi ṣíbí jẹun ni wọ́n ní ẹmẹ́nìkan wá more than 10 years ago màá rẹ́nìkan dárúkọ ẹ̀ẹ́dẹ̀ wá dẹ́yìn níbi ọ̀rọ̀ yẹn dè ní. A tún wá sọ fún yín títí pé a ní ń bẹ́nu àwọn ọmọ kéwù wọn táwọn ò gbà pé ṣíbí fi jẹun bídíà ni. Ń bẹ́nu ọmọ kéwù wọn tó gbà pé ṣíbí ká fi ṣíbí jẹun wájìbù ni ọ̀ràn yẹn ni torí Ànábì pàṣẹ ni. Gbogbo àwọn àáfàá tí wọ́n ń kọ tírà nípa bá a ṣe fẹ́ jẹun ni wọ́n ń rì fáà sáàdìsì Ànábì tí ń pa wá láṣẹ pé ẹnikẹ́ni ò gbọdọ̀ fọ ọwọ́ rẹ̀ tó bá jẹun tán àfi kó lá ọwọ́. Sheikh Salihu Usaimin náà sọ bẹ́ẹ̀ pé tó àṣẹ amúrù tí ń bẹ ń bí wájìbù ni o ọ̀ràn yẹn ni. Ẹ dákun ẹni tó bá wá gbé àṣẹ wájìbù tó wá gbé kalẹ̀ tí ò bá wá lò ó nínú kó jẹ́ lẹ́ṣẹ̀ àbí kó jẹ́ ní bídíà àbí nǹkan méjèèjì ni nínú kó jẹ́ lẹ́ṣẹ̀ àbí kó jẹ́ oníbídíà. Báwo ló ṣe jẹ́ oníbídíà? Òun ni pé kí ni o ẹni tó wá replace nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn pẹ̀lú nǹkan míì tí ò sí nínú ẹ̀sìn. La fi rí irú àwọn Imam Muhammad àwọn Sheikh Tuwaijiri. Imam Tuwaijiri ní kéèyàn gbé síbí kó gbé ọwọ́ rẹ̀ kalẹ̀ tá Ànábì sọ kó wá máa fi síbí jẹun lọ́dọ̀ tòun o ìfarawé àwọn kèfèrí ni bí ìgbà tí èèyàn ń kọ́pì àwọn kèfèrí. Àdìsí sì ń bẹ ńlẹ̀ tá Ànábì ní ẹnikẹ́ni tó bá fi lè kọ́ṣe àwọn ọ̀jẹ̀ kan yóò jára wọn ni. Tí ó bá dìde ní ìgbóyà lè kíyámà àárín wọn ni ó ti lọ dìde. Àwọn àfáà kan sọ bẹ́ẹ̀ náwọn àfáà sálàfù tí wọ́n lọ pé gbogbo ohun tí ń bá ń jẹ́ bídíà lọ́dọ̀ táwọn làwọn kọ̀. Àwọn àfáà kan ní ara lọ́dọ̀ táwọn mustahabu ni tó o bá fi ṣíbí jẹun lọ́dọ̀ táwọn kó o fọwọ́ jẹun ló ní ládá ṣùgbọ́n tó o bá fi ṣíbí jẹun ò lẹ́ṣẹ̀. Àwọn àfáà wá pọ̀ bẹ́ẹ̀ lórí ẹ̀. Tọ́ nígbà tẹ́ni tó wá mú hukumu bídíà fún ṣíbí wá ń sọ pé tó sì jẹ́ pé bídíà dẹ̀ ni o torí fídíò tẹ́ máa ń play káàkiri nìyẹn ń bẹ́nu fídíò yẹn pé tẹ́ni yẹn béèrè pé ẹni tí ń bá ń ṣe gbogbo ìbáàdà tó já sí pé kó wá máa fi ṣíbí jẹun nìkan ló bá wá kó sí ńkọ́ ṣé kìíní tó sì jẹ́ pé bídíà dẹ̀ ni kó fi ṣíbí jẹun yẹn ni pé tí ó bá jẹ́ pé bídíà ni kó fi ṣíbí jẹun. So ẹni bá lo irú àwọn Sheikh Tuwaijiri Imam Muhammad lọ́dọ̀ irú àwọn yẹn ní ìsìn kí ni wọ́n pèrú ẹni bẹ́ẹ̀ wọ́n á ti yí súnà padà pé bídíà ló ṣe. Ṣùgbọ́n wọ́n ń bẹ́nu àwọn ọmọ kí o ṣéèkì gbà pé wájìbù ni pé ọ̀ràn yẹn ni tó o bá ṣe wà ní ládá tó o bá ṣe ó jẹ́ lẹ́ṣẹ̀ ṣùgbọ́n kò ń ṣẹ̀ṣẹ̀ kúfúrù kì í ṣẹ̀ṣẹ̀ ṣíríkù. Ṣùgbọ́n bó ṣe wá jẹ́ hukumu ẹ̀ṣẹ̀ yẹn náà ṣe báwọn àáfàá kan náà lọ bẹ̀ nínú àwọn àáfàá sálàfù àtàwọn tí wọ́n ti lọ àtàwọn tí wọ́n kù. Èmi ló wá dé tó já sí pé ẹnìkan ṣoṣo péré Nàìjíríà yìí nìkan ẹ̀ẹ́rẹ́sùn míì láyé yín mọ́jú síbí nìkan lọ. Àfáà yẹn wá ń sọ fún yín pé tọ̀ ẹ dárúkọ ẹnìkan tó fi síbí jẹun táwọn pè ń kèfèrí gbogbo àwọn táwọn kàfàrà táwọn bá dá àánú gbogbo yín ẹ̀ ń ṣe bídíà ẹ̀ ń ṣe kúfúrò ni. Ẹ̀rí sì dọ́dọ̀ yín
Kutubī wá ń fi irú eléyìí ṣe àpèjúwe. Ó ní lọ́dọ̀ Sheikh Jabata tó bá ti fa tẹ̀sùbáà ó ti di kèfèrí lẹ́nu Kutubī. Ó ní tó bá ti pè ẹ́, tó bá ti ṣe ìkọ́mọ́tìl hujja fún ẹ tó bá ti gbà ó ti di kèfèrí náà nù lọ́dọ̀ tiwọn. Ó ní tó bá ti pèrun tán tó wá ṣe la ilaha illallah lẹ́yìn ìrun, tó bá ti ṣàlàyé fún ẹ tó bá ti gbà ó ti di kèfèrí nìyẹn. Ẹ wá wo àwọn ọ̀rọ̀ bàǹtàbàǹtà tí Kutubī sọ kalẹ̀ yìí o. Ǹjẹ́ kí wá ní ẹ̀rí tọ́rọ̀ yẹn ò fi rí bẹ́ẹ̀? Ó kàn ń rojọ́ lọ ni. Ìkàn ṣe kí ni o? Ìkàn ń ro ẹjọ́ lọ ni. Torí nǹkan tó mú Kutubī tí ń fi ń sọ ohun tí ń sọ yẹn ni pé kì í ṣe pé òun náà ò gbà páwọn nǹkan kan ń bẹ bídíà ní kọ́ o. Kutubī náà gbà páwọn nǹkan kan ń bẹ bídíà ni. Ó gbà bẹ́ẹ̀. Ṣùgbọ́n ohun tí ń fẹ́ kílèmù ni pé ṣé lẹ́yìn tẹ́ ẹ máa ń share fídíò kiri, tẹ́ ẹ máa ń fídíò kiri tí yín máa ń dùn, tó bá ti bá yín oppose ẹnìkan yẹn tí kì í ṣe torí òdodo, ẹ rí pọ̀pọ̀lọpọ̀ yín àfàìmọ̀ kẹ́ má kúkú òkú ńbete. Kí ni òkú ńbete? Kíyàn kúkú jàhílì, ẹni tí nǹkan kan ò yé nínú ẹ̀sìn tí nǹkan dàrú mọ́ lọ́wọ́. Torí pé ẹ̀sìn tẹ́yìn ń ṣe ẹ̀sìn tí ò ní hukumu ni. Gbogbo ohun tó mú kíyàn lè ṣe ní Islam wàláhì kò ní ìdájọ́ lọ́dọ̀ irú àwọn kan. Bẹ́ẹ̀ náà ni Kutubī náà. Ẹ máa gbọ́ nujarrihu, ṣùgbọ́n wal hukmu bil kayfa wa mata. Kọ́ídà burúkú tí Kutubī dálẹ̀ nìyẹn pé òun ó máa refute àwọn èèyàn, ṣùgbọ́n kóun wá dájọ́ fún wọn, yóò ní ohun tí ó bi, yóò ní bí ó ṣe jẹ́, yóò sì lásìkò tó máa sọ̀dájọ́ èèyàn. Ẹ wá bi Kutubī léèrè pé ta lẹni tó ṣèdájọ́ ẹ̀rí láyé rẹ̀ ká gbọ́. Àtà bàbá tí ń bú àwọn sàábé kiri, tí ń condemn hadith kiri, ẹni kí ni hukumu mudiru markaz lọ́dọ̀ Kutubī? Kò ní hukumu. Kò ní. Tọ́ kí n tó wá máa kọ́rọ̀ àwọn ẹ̀rí wá, ọ̀rọ̀ àwọn àfáà wá, torí pé àwọn àfáà ni wọ́n pín bídíà. Ká wá kọ́rọ̀ wọn wá lórí àlàyé wọn lórí pínpín bídíà yẹn. Bídíà pínpín kì í ṣọ̀rọ̀ ànábì, kì í ṣọ̀rọ̀ sàábé kankan. Àwọn àfáà ẹ̀sìn ni láti lè fi ṣọ́ ẹ̀sìn kí fìtínà má bàa ṣe kí ni, má bàa escalate pẹ̀lú bí mọ́ni wọ́n ṣe mọ́. A wá kọ́ àwọn àlàyé àwọn àfáà yẹn wá tásìkò ní lọ́dún. Ṣùgbọ́n ohun tí mo wá ń sọ ni pé Kutubī ò sọ fún yín pé òun náà ò gbà pé bídíà ò kì í ṣe bídíà o. Ṣùgbọ́n àwọn bídíà, gbogbo bídíà lọ́dọ̀ Kutubī mufasiqo ni. Èyí tí ń pè mukafira yẹn rọ́ ni o. Àtà mudiru markaz kò sí mukafira. Mudiru markaz, mudiru àfáà Habibu markaz kò kó sí mukafira lọ́dọ̀ Kutubī, mufasiqo náà ni. Tí ó bá sọ pé kó sí mukafira kò ní sọ public, kò tó bẹ́ẹ̀. Kọ àkídà àti gbogbo tí gbogbo wọn ń lò nìyẹn. Kutubī wá ń sọ pé tẹ́ni tó bá wá lo tẹ̀sùbáà, tó bá wá ṣàlàyé fún pé bídíà ni kò sí nínú ẹ̀sìn, tí ò bá ti gbà yóò di kèfèrí nìyẹn. Kò wá nítumọ̀ sí Kutubī kò jẹ́ nǹkan kan. Bí istilalu zambi tó dá sí pé nínú àkídà sálàfù ló wà pé ẹni bá ṣe ẹ̀ṣẹ̀, tí bá ń ṣe ẹ̀ṣẹ̀ lọ, tí ò ṣẹbọ, tí ò ṣe bídíà, tó bá kú mùsùlùmí náà ni. Ó dìgbà tó bá sọ ẹ̀ṣẹ̀ yẹn dẹ̀tọ́. Ṣùgbọ́n bídíà ò ní ìdí ìstìláàlù tí ń bẹ lára bídíà àtọ̀nà wà ní títí ẹ̀. Ká wá sọ fún yàn ní pé kíní yìí bídíà ni, kó wá ní bóun ṣe máa ṣe tòun lọ nìyẹn, òun jogún ọ̀dọ̀ babaláku bàbá àwọn ni. Síbẹ̀síbẹ̀ náà kò jẹ́ nǹkan kan, mùsùlùmí náà ni lọ́dọ̀ àwọn Kutubī. Ẹ ti rí báyìí nísìnyí. Tó já sí pé ẹni tí ó bá sọ pé ẹ̀ṣẹ̀ tóun ṣe lásán ara ẹ̀sìn ló wà, iṣẹ́ ládá lòun fẹ̀ṣẹ̀ ṣe, kẹ́ lòun ṣe zìnà, òun fi zìnà ṣe kí ni, ṣe ìbádà, òun fi ọtí ṣe ìbádà, òun fi olè jíjà ṣe ìbádà, àwọn àfáà gbà pé kó sínú kúfúrù. Àkídà sálàfù ni. Kò tó bá jẹ́ bẹ́ẹ̀ náà kọ́ pé Kutubī wá sọ pọ́blíkì. Ẹ worú ẹ̀ṣẹ̀ nìyẹn o. Ká má wàá sọ ti bídíà tó ń wá lágbára. Ṣùgbọ́n ohun tí ń ṣàwọn Kutubī àtàwọn ọrú wọn ni pé kí ni o, àwọn ẹ̀ṣẹ̀ kan ń bẹ, àwọn bídíà kan ń bẹ tá àmọ́ skéèlì tí wọ́n fi ń wọ̀n, tó já sí pé tẹ́ ẹ bá sọ fún yàn pé bídíà ló ń ṣe, tó bá lóun ò ní fílẹ̀ náà kó máa ṣe lọ tí ó fi kú, kò jẹ́ nǹkan kan. Ẹ wá wo tẹ̀sùbáà tí Kutubī wá ń sọ tó fẹnu bàjẹ́ yìí o. Hadith ń bẹ lórí ẹ̀ o. Abu Sa'id al-Khudri àti Abdullah ibn Mas'ud àtàwọn sàábé tí wọ́n lọ bá wọn halqa. Àwọn ní halqa tí wọ́n jókòó halqa nínú mọ́ṣáláṣí, kí ni wọ́n ń ṣe? Wọ́n ń fi òkúta ṣe òǹkà. Abu Sa'id al-Khudri ló kọ́ rí wọn kó tó wá lọ bá Abdullah ibn Mas'ud tó ń jẹ́ àmírù.
wọ́n jọ wá lọ sínú mọ́ṣáláṣí yẹn. Abdullahi bin Mas'ud wá ń sọ àwọn ọ̀rọ̀ tó ní agbára fáwọn tí wọ́n ń fi òkúta ń ṣókà. Nínú àwọn ọ̀rọ̀ tí ń sọ ń jẹ́ náà ni pé kí ni ẹ má sọ pé ẹ̀ ń ṣe dáadáa o, torí àwọn yẹn ní àgbèrò aburú, àgbèrò oore ni. Ó ní ẹ má sọ pé ẹ̀ ń gbèrò oore, ẹ máa fi àwọn òkúta yìí ẹ máa fi ka àwọn aburú yín. Aburú tẹ̀ ń ṣe sínú ẹ̀sìn ni kẹ́ máa fi kà. Ṣé yẹn lè máa ṣe ẹ̀ṣẹ̀ tí ò nítumọ̀ ká máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báwọn fún ìyẹn tó wá kéré? Ó ní kí ló dé? Òun rí yín pé ẹ ti kó lójú ọ̀nà Ànábì. Ó lẹ ti kó ní ojú ọ̀nà Ànábì. Bí yẹn bá ń hùwà ẹ̀ṣẹ̀, a gbọ́dọ̀ sọ pé ẹni tí ń ṣe ẹ̀ṣẹ̀ ó kó lójú ọ̀nà Ànábì. Bèlè ń tà sí pé kí ni o, àwọn tí wọ́n ń ṣe bídíà, àwọn tó ń ṣe bídíà ni wọ́n ṣe kí ni wọ́n ti kó lójú ọ̀nà Ànábì. Sàábì ní sì ń fi rinlẹ̀ fún òun ni pé ẹ ti wà lójú ọ̀nà míì tó yàtọ̀ sójú ọ̀nà Ànábì. Ìgbà wo l'Ànábì kú ná? Ìwọ̀n sọ bẹ́ẹ̀ fún wọn. Àwọn sàábì ò tí ì kú, àwọlé Ànábì ò tí ì fọ́ tán, aṣọlé Ànábì ò tí ì gbó. Ẹni pé ẹ ti yá di wèrè báyìí. Ànábì kú kò tí ì pẹ́, ẹ sì ti yá ń sọnù. Subhanallah. Ó wá ní kámi muridin lan yusibahu. Ó ní mélòó lómi tí ń gbèrè oore tó rí yẹn ò ní jẹ́ tiẹ̀, kò ní tẹ̀ lọ́wọ́. Kí ni wọ́n ń ṣe? Torí kí wọ́n fi òkúta wọ́n fi ń ṣe la ilaha illallah 100, subhanallah 100, alhamdulillah 100, Allahu akbar 100. Ìyẹn wá ń sọ fún wọn pé mélòó ẹni tí ń gbèrè oore tó rí yẹn ò ní tẹ̀ lọ́wọ́. Ẹ dákun, èpè ní àbádùá. Bí ìgbà tí yẹn ń béèrè lọ́wọ́ yẹn pé òun sínwín ni, òun ṣeré ni, àbó ń ṣìrì. Ó ní agbára, ọ̀rọ̀ yẹn ní agbára pé kam muridil khairi, kam min muridil khairi lan yusibahu. Mélòó ẹni tí ń gbèrè oore, tó lẹ́ni tí ń fa tẹ̀sùbá, tí ń fò òkúta ń ṣe òǹkà, ń gbèrò oore ni. Kí ló ń gbèrò? Ó ń gbèrò ládàá. Àwọn sàábì yẹn wá sọ fún wọn pé mélòó ẹni tí ń gbèrè oore tó rí yẹn ò ní jẹ́ tiẹ̀, tó rí yẹn ò ní tẹ̀ lọ́wọ́, kò ní lépa bá oore yẹn, kò ní jẹ́ tiẹ̀. Wọ́n gbà pé gbogbo ohun tá a bá ṣe lójú ọ̀nà bídíà àánú ni, èèyàn ò ní jèrè bọ́bẹ̀. Ní bídíà tí Kútúbí wá ń sọ pé yẹn tẹ́ bá ti wá fa tẹ̀sùbá, tó bá sọ fẹ́ gẹ́ bídíà ni kò dá o. Tó bá ti wá gbọ́ ó ti di kèfèrí lọ́dọ̀ wọn. Tó sì já sí pé tá a bá ṣe, tẹ́ni tó bá ṣe ẹ̀ṣẹ̀ bá ṣe ìstìláàlù ẹ̀ṣẹ̀ yóò di kèfèrí. Ẹni tó wá ń ṣe bídíà bá dà iqamatil hujja kò tínú túmọ̀ sí Kútúbí. Kí ló wá ń jẹ́ shurut takfir? Kí ní jẹ́ daw'ah bí tiẹ̀? Kí ní ń pè ní iqamatil hujja? Kútúbí wá ń sọ̀rọ̀ nígbà tí yẹn bá àwọn ọmọ òpónù ló sọ̀rọ̀. Torí káwọn títí ẹ̀ orí má fọwọ́ gbé egun bíi títí àwọn tí wọ́n jòkó tì náà ní ṣíà fídíò ẹ̀ káàkiri. Ó wá nìyẹn tẹ́ bá pèrun tán, tẹ́ bá ṣe la ilaha illallah wahdahu la sharika lahu, ó ní tán bá sọ fún yín tí ẹ bá gbọ́ ẹ ti di kèfèrí. Subhanallah. Abdullahi ibn Umar, ṣé àwọn eléyìí ò mà díìsì ara wọn máa sáró tó àwọn eléyìí ò mọ nǹkan kan o. Abdullahi ibn Umar pẹ̀lú àwọn jọmọ́ rẹ̀, àwọn ọjọ́ ẹ̀, àwọn mùsùlùmí tó kù, wọ́n jọ ń lọ, wọ́n wá dénú mọ́ṣáláṣí kan, wọ́n yabẹ̀. Làdáni tí wọ́n ń pèrun wá pèrun tán, ó ń pèrun zuri àbí asri. Bí ṣe ń bẹ nínú asaru yẹn náà nìyẹn pé zuri aw asri. Wọ́n wá wọ̀ mọ́ṣáláṣí, ẹni yẹn wá pèrun tán ló bá ní ó bá ń ṣe tẹ̀síwíìbù bá a ṣe máa ń ṣe lásùbá yẹn. Tẹ̀kílẹ́yìn àsùbá ẹni tó bá ń ṣàlọ́ láláwọ́ kó ṣe kíá o, máa ṣe kí nǹkan tẹ̀síwíìbù yẹn àsùbá ló wà fún. Òun wá lọ gbé sí zuri àbáyílà. Abdullahi sàábé ni o, Abdullahi ibn Umar ó dẹ̀ jáde, gbogbo àwọn tí wọ́n jẹ́ ọbẹ̀ náà jáde tẹ̀lé. Wọ́n wá ń lọ, wọ́n á béèrè pé kí ló dé yá Abdullah, kí ló dé? Ó ní akhrajatni al-bid'a, akhrajatni al-bid'a. Bídíà tí Muhazin yẹn ṣe ló gbé mi jáde. Kò kírun nínú mọ́ṣáláṣí yẹn mọ́ ń jọ́ náà. Wọ́n jáde, wọ́n bá ti wọn lọ ni. Ká wá sọ fún yàn pé tó ń ṣe yìí bídíà ni, kò sí nínú ẹ̀sìn. Kó ní bóun ṣe jogún ẹ̀ nìyẹn lọ́dọ̀ bàbá àwọn, báwọn sì ṣe máa ṣe lọ nìyẹn. Ká wá ní kò nítumọ̀, kò ní hukumu. Eléyìí ni àkídà àwọn Kútúbí, bídíà mufasiqah ni wọ́n gbé sí.
Kútúbí wá tó wá sọ̀rọ̀ kan ó láwọn kan tó wá rí pé ohun tí àfáà jàbàtà ń sọ tó ń ṣe kò tẹ́ Ọlọ́run báwọn ò fẹ́ ṣe yẹn tiwọn o táwọn kú ń bẹ́ẹ̀ ó láwọn yẹn náà orí pa àfáà tó sì ń bẹ lára tàwọn náà ẹ̀mẹni tí ń rìn fáà sí àwọn Èjìgbò kí ló dé tó fi ń rìn fáà sí Èjìgbò Èjìgbò ti bàdáhà Kútúbí Èjìgbò ti bàdáhà rẹ̀ pé ní bídíà ni ló fi ń ta sí Èjìgbò ló ń bá wí torí pé Èjìgbò náà bàdáhà lọ́dọ̀ àwọn Kútúbí kò sí ohun tí ń jẹ́ tẹ̀bùdíhùn kì í sí ohun tí ń jẹ́ tẹ̀kìfírù Kútúbí tí ń ṣàdúrà fún kọ́rìdọ́ wí Saheed Shittu náà sì mọ̀ pé Kútúbí ò dúró déédéé kò dúró kò jiná ní fi ń bí ń jọ́ kínní àná pé Kútúbí kí ni ìdájọ́ òun sọ kún mú òun ohun tí mo wá rí nínú ìmọ̀ ni pé àwọn Kútúbí lè lálàṣe àfáà jàbàtà wọn lè fẹnu kàn wọ́n wọn lè fẹnu àbùkù kàn wọ́n kó máa dárúkọ wọn kó má pa wọn lé ó lè pa wọn àfáà ẹlẹ́hà lé ẹlẹ́hà ọkùnrin ó lè lo àfáà fúrú àwọn èèyàn ó lè lo àfáà fúrú àwọn oníbídíà tó kù náà ó lè lo bàbá fún àwọn àbá kínélé onírúkìá ńbàdàn tó jẹ́ tàdọ́ múnù àyẹ̀bẹ̀kọ ni ẹlẹ́gbẹ́ ó lè pa àwọn tó kù yẹn lé Kútúbí lè lo kẹ́límọ̀ Saheed fún àfáà fún Saheed Shittu ó ṣe wọ́ọ̀sì tó bí Saheed ṣe wọ́ọ̀sì tó Kútúbí lè lo kẹ́límọ̀ àfáà fún ṣùgbọ́n àbájábàtà ń lọrin kò lápọ̀nlé lọ́dọ̀ Kútúbí àwọn tí wọ́n gbádùn tí wọ́n ní contribution kan ṣe nínú ẹ̀sìn akidatan wàmẹ́ni ajá wọ́n lápọ̀nlé lọ́dọ̀ Kútúbí ṣùgbọ́n ní tó mò ń gbógun ti bídíà tí ń gbógun tẹlẹ́gbẹ́ tí ń gbógun tó ní gbogbo ẹ̀ mọ́ra wọn Kútúbí kò jẹ́ nǹkan lọ́dọ̀ ẹ̀ níbi tí mo wá ń lọ leléyìí gbogbo àwọn àfáà tí wọ́n wá pín bídíà sí méjì bídíà mufasiqah táwọn Kútúbí ń ṣùgbọ́n torí pé bídíà mufasiqah ní gbogbo nǹkan gbèsè ayé àwọn Kútúbí so ẹni bá wá ń lo bídíà mufasiqah lọ́dọ̀ wọn gbogbo àwọn àfáà sálàfù ayé ò gbé bídíà mufasiqah kalẹ̀ báwọn Kútúbí ṣe ń lò ó ẹja ń tíra àwọn àfáà bíi méjì àbí bíi mẹ́ta nínú àwọn àfáà tí wọ́n pín bídíà kí ni ìdájọ́ bídíà mufasiqah bídíà táwọn Kútúbí tí ò nítumọ̀ sí wọn àwọn kan ń bẹ gbogbo bídíà ń gbèsè ayé wọn mufasiqah ni àwọn kan ń bẹ bí àwọn àbúrò yìí mọ́ àwọn lẹ́gbàá ńkó àwọn yẹn gbogbo nǹkan ní gbèsè ayé máa síyà gbogbo ẹ̀ ò bá máa forí balẹ̀ fowóṣà máa síyà ní ẹ̀ṣẹ̀ ni nígbà tí yẹn bá ń lo hadith ẹni tó ń pààyàn tó fẹ́ túbá tí ń bá ń lò fún ṣíríkù àti bídíà ní pé yẹn fílẹ̀ káwá nílò ẹni yẹn ń ṣe ìǹsọ́ọ̀fù ayò ìǹsọ́ọ̀fù ààlà tó ẹja lo tíra yìí nínú àwọn àfáà wa tí wọ́n pín bídíà àwọn àfáà wa dáadáa tí wọ́n pín bídíà Sheikh Jabata ń bẹ náà mọ kí wọn tóun náà níbi tó pín bídíà náà ń bẹ náà mọ kí o Sheikh Jabata tó pín bídíà tó mú mufasiqah àti mukafira ẹ kàn máa ń parọ́ mọ́ bàbá ẹ máa ń forúkọ ẹgbàá star nine tẹ́ báyìí tí parọ́ mọ́ bàbá yẹn ẹ̀ tí wà òkè bídíà nígbà táwọn afáà ṣàlàyé bídíà mukafira tán wọ́n sọ àpèjúwe àwọn ní bídíà mukafira tí wọ́n ti kú ònú Islam la karamata lahu kò sápọnlé fún wọn àdúwò Islam ọ̀tá ìsìn ni wọ́n wàlú mùsùlùmí ọ̀tá mùsùlùmí ni wọ́n àwọn oníbídíà mọ̀káfírọ̀ tó gbé wọn kó nú ẹ̀sìn walakin yudiya liyadkhula fil Islam wọ́n á pe irú ẹni yẹn kó wá gba ìsìláàmù ni o ẹ̀yin tẹ́ bá kó sínú bídíà mọ̀káfírọ̀ wọ́n á pè yín kẹ́ wá gba ìsìláàmù sínú ẹ̀sìn àpèjúwe bí àwọn wo ka ibadil qubur bí àwọn tí wọ́n ń bọ sàárè wàgùlá ti sùfìyà àtàwọn aláṣejù sùfì alẹ́zínì láyà àtẹ̀dẹ̀fúnà bí ṣẹ̀ríà àwọn tí wọ́n sọ̀mìtì tí wọ́n sọ̀rẹ́ndà fún ṣẹ̀ríà àwọn lo ṣẹ̀ríà tí wọ́n wà innama yad'una aw yud'auna bi annahum ahlul haqiqah àwọn máa ń sọ pé àwọn ahlul haqiqah làwọn wọn kì í ṣe oníṣẹ̀ríà wa yasta'inuna bi shari'ata Muhammad wọ́n sì máa ń fi ṣẹ̀ríà nẹ́bì wọ́n máa fi ń ṣẹlẹ́yà máa fi ń ṣe yẹ̀yẹ́ wọn ń kàbùkù bá ní ويعتبرونها للعوام من الناس فأولى إلى إسلام لهم كما أسلفت ó ní kò sí Islam lára àwọn eléyìí àwọn onísúfì Nàìjíríà ẹni tí ń bọ sàárè kódà àwọn aláṣejù súfì lọ́dọ̀ àwọn Kútúbí mufasiqah ni mùdírù mọ́ríkàsì
ó ń ṣe istighatha, ó ń ṣe istighatha bí asari solihin, ó ń ṣe isti'ana, ó tún fi jálàbí rinlẹ̀, ó ń defend, ó ń jálàbí, gbogbo philosopher ni, munaharifu ni, muhawwilu ni, gbogbo nǹkan ní kẹ́ẹ̀pẹ́ Mudiru Markazi. Kutubī tí wọ́n ń ṣe tó wá ń rí fúùtù ẹ̀, ẹni kí ni ìdájọ́ Mudiru Markazi lọ́dọ̀ Kutubī? Wallahi mufasiqo ni, ẹni tó mùsùlùmí náà ní tí kò sí nǹkan tó ṣe mọ́ nìyẹn. Tó bá dàbí irọ́ kó wá sọ hukumu Mudiru Markazi gbangba. Kutubī tí ń sọ̀rọ̀ bídíà pé ẹgbẹ́ bídíà lẹ́gbẹ́, ṣùgbọ́n òun ò pe bàbá Akíndélé ní bídíà o. Bàbá Akíndélé dẹ́gẹ̀rẹ́ ẹlẹ́gbẹ́ ni. Abẹ́ẹ̀ ni mùsíbà. Òun ṣe wá tí wá òun hà ká mọ̀ pé ẹgbẹ́ o bídíà ni ẹgbẹ́, aburú ni kò dánú ẹ̀sìn, ṣùgbọ́n bàbá Akíndélé o pè ló ní bídíà o. Bàbá Akíndélé dẹ́gẹ̀rẹ́ ẹlẹ́gbẹ́ làwọn. Ẹ wo mùsíbà, ẹ wà gbáko. Ẹ̀yin ò wá fẹ́ lóòótọ́ ọ̀rọ̀ ọgbọ́. Ẹ wá wo bídíà mufasiqo táwọn àfáà wá pín. Àwọn aníṣẹ́ wá ní bídíà mufasiqo lọ́wọ́ tíra náà wọ́n pè ní Qatful Jana al-Mustatab, Sharh Aqidatul Mujaddid Muhammad ibn Abdul Wahhab. Tíra àkídà Muhammad Abdul Wahhab ni àwọn àfáà sábà ń tú jù nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra ta àkídà. Ó ní ṣe wá ní bídíà mufasiqo, ó ní walaysat bi mukaffira, walaysat mukaffiratan, kì í ṣe eléyìí ò gbéyàn kó nínú ẹ̀sìn. Lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n pín bídíà nìyẹn o. Ní problem bọ̀dún pínpín yẹn o, ṣùgbọ́n wá báwọn àfáà yẹn ṣe ń dájọ́ lórí bídíà tó kéré, kẹ́ ò báwọn ti Nàìjíríà lẹ Yorùbá ṣe ń lò pọ̀ láwọn oníbídíà. Àtàyè tí ń sọ kátìkàtì yìí náà o. Ó ní fa inna halal ilmi, àfáà ò sọ pé àwọn sálàfù, àfáà tí ń sọ̀rọ̀ yìí kò sọ pé àwọn sálàfù, páwọn sàhábì Ànábì, àwọn àfáà làwọn náà ń rìfáà sí. Gbogbo àwọn àfáà láyé pátá tí wọ́n pé bídíà, wọ́n máa ń rìfáà sáwọn àfáà pín bídíà ni. Hatta tíra yìí tí wọ́n kúrúkọ tíra yìí náà, bismillahirrahmanirrahim, kúrúkọ tíra yìí náà o, Muallimul Huda fi Fahmil Islam, Sheikh Ibrahim al-Khaisi, kíní kan ló ṣe tíra yẹn, dòkítọ́rù làfà yẹn, tí ń bá gbàgbé púpọ̀. Tíra yẹn mo ti fẹ́ kápá, ó ti fẹ́ yàtọ̀ báyìí, ó wà. Àbáyé wá ń sọ mẹ́ níbi chapter bídíà, ó ní gbogbo ìpín burúkú tí wọ́n pín bídíà sí, àwọn bídíà àwọn ẹlẹ́bọ ló pín. Ó wá ní gbogbo àwọn ìpín, ó ní gbogbo àwọn ìpín tó dáa tí bídíà pín sí tá a lè lónú ẹ̀sìn, ó láwọn àfáà ni wọ́n pín kàmánù wà rídùwà min àkíwálì ulama. A lọ mú gbogbo ìpín bídíà tá a rò pé ó dáa wá nínú àwọn àfáà ni. Àwọn àfáà tí wọ́n pín bídíà gbà pé àwọn àfáà ẹgbẹ́ àwọn ló pín bídíà, tí wọ́n ti lọ́nà pín bídíà, kì í ṣọ̀rọ̀ Ànábì o, kì í ṣe jìmọ̀wọ̀n sàhábà o. Tọ́ bí ta bá ń lọ rẹ̀ fa inna halal ilmi, ẹ̀rọ àwọn onímọ̀ yatasaddawna lida'watil mubtadi'in. Wọ́n ní bídíà mufasiqo eléyìí tá a ní kò ń dépò kúfúrú yẹn, wọ́n ní ẹni tó bá kó sí nínú ọ̀rọ̀ àwọn àfáà ni pé wọ́n takò ẹni yẹn, wọ́n àtàkì ẹ̀, wọ́n fèsì ẹ̀, wọ́n challenge ẹ̀, ẹ̀rí, wọ́n fèsì torí dáwà oníbídíà tí ń ṣe, kò bá jẹ́ bídíà tó ń sọ níbi àwọn ọ̀rọ̀, wọ́n àtàkì ẹ̀ lórí ẹ̀, wọ́n rìfúùtù ẹ̀, àbí tí ń ṣe níṣẹ́, wọ́n wá pè é lọ síbi kó wá ṣe súnnà. Oníbídíà mufasiqo tún máa ṣe wá sí fún pé kó wá gba súnnà o, wá ṣe súnnà Ànábì o, torí kò sí lójú súnnà Ànábì mọ́. Ní bídíà mufasiqo ni o, wa yu'azirunahum minal bid'ah, wọ́n á máa ṣáwọn èèyàn lára kó mi bídíà rẹ̀, bídíà tẹ ló kéré tí ò gbé kó nù Ìsìlámù, wọ́n ní á tún máa ṣáwọn èèyàn lára kó mi bídíà rẹ̀. Ẹ̀rí, wa yazkurunahum bin nususil Qur'anil Karim, àwa máa mú rántí àwọn ẹ̀rí náà Qur'ani wa sunnatil mutahhara, àti súnnà tó mọ́ pọ́nbélé, nususul Qur'anil Karim allazi fihi al-amru bil i'tisam bima ja'a bihi Muhammad
من الكتاب والسنة ويذكرونه بالسنة الكريمة التي فيها وصية النبي للأمة أن تتمسك بسنته. sọ fún bídíà mufasiko kó wá gba sunna nabi, kó wá di sunna nabi mú wa sunnatul khulafa'ir rashidin min ba'di faman istajaba. Oníbídíà mufasiko tó bá wá dá yín lóhùn, oníbídíà mufasiko tó bá wá dá yín lóhùn, falhamdulillah, marhaba o, adúpẹ́ fún Allah. Hadha huwa matlabu da'wa ila Allahi ala basira wa in arada dhalika al-mubtadi'u ad-dal. Wọ́n ní adúpẹ́ fún Allah lórí eléyìí. Wọ́n ní tí oníbídíà mufasiko yẹn bá wá gún rí tí ó yarí fún yín, al-mubtadi'u ad-dal, ẹni tó ti sọnù, ẹni àánú. Oníbídíà mufasiko wọ́n ní àánú lòun náà. Ṣé mọ̀ kó ṣe déédéé ọ̀rọ̀ àwọn sàhábí ẹ̀ kan tí wọ́n ń sọ fáwọn ènìyàn pé mélòó mélòó ẹni tí ń wá orí tó rí yẹn ò ní tẹ̀ lọ́wọ́, torí kí ni? Torí ọ̀nà bídíà tó gbé ìgbà ní tẹ̀sọ̀bọ̀ wà ní nítumọ̀. Èèyàn ń ṣe bídíà kan wà ní ẹ̀ tó dé pé bídíà yẹn kéré, kò jẹ́ nǹkan kan. Nígbà tí mo fọlúwa aṣọ ń sọ̀rọ̀, ó ní èèyàn kan ń ṣe bídíà, ń fi bídíà jẹun, ó fi ń jẹun lésílé, ẹ wá ní ó jẹ́ nǹkan kan. Ìyẹn ni mufasiko ní abẹ́ẹ̀dì mathematics tí ò dáa. Àwọn àfáà sọ pé oníbídíà mufasiko wọ́n ní kí ni o? Dọ́ọ̀lù ni an-nasihati nasihin, ẹni àánú ni tó ti sọnù kó ń bi nàṣíyà àwọn tí ń ṣe nàṣíyà fún yàn. Ẹ̀rí ọ̀rọ̀ díà ní nafsidi, ó wá yọnú fẹ́mi ara ẹ̀, à ń yẹ ń ṣàfihàn ìmẹ̀lẹ̀ bídíà, láti lè máa ṣẹ̀mí nínú ọ̀gbun bídíà, ọ̀gbun àdádálẹ̀. Faqad zalama nafsahu, ó ti ṣàbòsí fẹ́mi ara rẹ̀. wa in lam yadurrillaha shay'an, àbòsí tó wá ṣe yìí ò lè kónira bá Allah o. wala yadurra lil mu'minin, kò sì lè kónira bá wọn mùmìnì. shay'an, nǹkan kan nù ní àwọn kan mùmìnì. wal mu'minin ina'izin an yuhajiruhu, àwọn mùsùlùmí wa máa ṣe kí ni? wọ́n á máa ṣe hajiru fún, wọ́n á máa jìnà sí. Oníbídíà mufasiko nìyẹn o. yuhajiruhu, wọ́n á máa ṣáwọn èèyàn kó lára ẹ̀, wọ́n á máa ṣe hajiru fún. Tọ́ wa iza kana mina du'ati ila bid'ati, tó bá tún wá jẹ́ oníbídíà mufasiko yẹn bá tún wá ń pe àwọn èèyàn lọ síbi bídíà, pé kí ni tẹ̀sùbá yín wo ni máa bá ti ń dé nìyẹn, táwọn àbá wọn fi jagun rèé níjọ́ kí àná. yajibu an yu'azzira lil muslimin minhu bi ismihi, ọ̀ràn yẹn ni ká máa ṣáwọn mùsùlùmí lára kú lọ́dọ̀ rẹ̀ bi ismihi, pẹ̀lú ká tún máa dárúkọ ẹ̀. Ẹni báyìí oníbídíà ni ẹ jìnnà sí o, bídíà mufasiko nìyẹn o, kì í ṣe mukafira o. kẹ́lẹ̀ bá rí ibi tí mufasiko náà dangerous dé o, èyí tẹ́ ń pè ní minor. wàṣáksì, personality ẹ̀ láwọn èèyàn kó lọ́dọ̀ ẹ̀. Kútúbí, kí ni hukumu ẹlẹ́hà? Kí ni hukumu ẹlẹ́hà ọkùnrin? Tó bá tó bẹ́ẹ̀, tó wáyé kí bídíà mufasiko tí gbogbo yín pín ẹ náà ni, ẹ jẹ́ ká jọ dúró lórí ẹ̀. Ẹ jájọ dúró lórí bídíà mufasiko. Gbogbo àwọn àfáà tí wọ́n pín bídíà ni wọ́n ń sọ̀rọ̀ yìí. Kí ni hukumu Saidi Shittu ọ̀dọ̀ Kútúbí? Saidi Shittu náà ń béèrè lọ́wọ́ Kútúbí ń jọ́sí. Ìgbà tá Allah fẹ́ tó fẹ́ yẹ̀yẹ́ rẹ̀, tó fẹ́ kábùkù bá ẹ, irú Saidi lára báyẹ̀rò kọrúkọ rẹ̀ lárábíkì, kò lè fi báyẹ̀rò kọ orúkọ ẹ̀ kalẹ̀ lárábíkì pé Saidi Shis kọ́ kalẹ̀ kárí, ayẹ̀ṣẹ̀ lọ́kọ̀ tó bá fẹ́ rí kọ ni kò mọ́ kọ. Ó wá lálàṣe ìgbésí ayé rẹ̀, ó yẹ̀yẹ́ rẹ̀, kódà ó tún wá ń sọ àwọn nǹkan tó ń bẹ lára ẹ̀ lóòótọ́, kò parọ́ mọ́ ẹ̀. Èyí sọ pé ó lálábò sínú Kútúbí, ó ní kí ni hukumu òun, kí ni ìdájọ́ òun, sọ ohun tóun kó sínú ẹ̀sìn. Ó ní o tó bẹ̀ ò lè sọ. Ó ní kò sọ ti Ìmúránì náà, ò lè sọ. Sọ ti ẹni tẹ́ ń pè nílẹ̀ ọkùnrin yẹn náà, sọ ti ẹ ò lè sọ. Ṣùgbọ́n táwọn títí jàbátá ó yá sí ẹlẹ́nu púpọ̀. Ẹ wo àwọn àfáà tí wọ́n pín bídíà sí mufasiko, tí wọ́n tún ń sọ àwọn ọ̀rọ̀ tó ní agbára báyìí sí mufasiko, pé ẹni tó bá wá tún jẹ́ pé ní tí wọ́n máa ń sọ̀rọ̀ ó tún ṣe dáwà, ẹ máa ṣáwọn èèyàn kó lọ́dọ̀ ẹ̀, ẹ máa dárúkọ ẹ̀, ẹ dárúkọ personality ẹ̀, ẹ dárúkọ humanity ẹ̀, pé ẹni báyìí là ń bá wí o, ẹni tó níjọba yìí. Fa in kana min hali ta'lif, tó bá tó wá jẹ́ni tí bá ń kọ tírà, tó ní bídíà mufasiko, tí ń fa tẹ̀sùbá, tí ń ṣe tẹ̀sùwíbù lẹ́yìn irun zuri hasiri, tó bá tó ń fa tẹ̀sùbá, ẹ̀rí fáliyọ̀ aziru min mu'alafatihi, ẹ̀rí ẹ̀ṣọ́ àwọn èèyàn kó rárá níbi tírà tó bá tó kọ. Tírà tẹ́lẹ̀ tó ní bídíà mufasiko bá kọ, oníbídíà mufasiko mùsùlùmí ni o, lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n pín síbẹ̀ o, àti ọ̀dọ̀ àwọn Kútúbí náà o, wọ́n ní ẹ̀ṣọ́ àwọn èèyàn kó rárá tírà tó ní bídíà mufasiko bá tó kọ. Wa musharatihi li'anna hadha nasiya li'ammati muslimin, torí pé n tá ń sọ yìí nasiya ní fún gbogbo mùsùlùmí. Àfáà yẹn ṣe kí ni ó wá sọ
ọ̀rọ̀ lọ ó sọ̀rọ̀ lọ kódà ọ̀rọ̀ yẹn ṣe kíni ó pọ̀ torí pé àsìkò ti lọ kí má bàa pẹ́ ń bẹ̀. Bá lọ́wọ́ ṣé ìwé náà ṣé Yahya al-Hajuri nínú tírà tí wọ́n pè ní Sharhu al-Arba'ina an-Nawawiyya Sharhu al-Arba'ina an-Nawawiyya ní page 84 nígbà tí wọ́n ń ka àdíìsì nípa pé kíni o Ànábì ní man ragiba an sunnati falaysa minni ẹnikẹ́ni tó bá fi lè gún ní kò mi súnà mi kò sínú ìjọ èmi Ànábì. Ọ̀rọ̀ ńlá ni o. Oníbídíà mufasika náà ti kúrò lójú súnà Ànábì. Kútúbí àbúmágọ́ra má gbàgbé ẹ̀yin tẹ́ ìkéwú náà ẹ̀yin náà ronú ẹ̀wò làákàyè. Ànábì ní ẹnikẹ́ni tó bá fi lè gún ní kò mi súnà òun kò sí lára àwọn Ànábì yẹn pé kò sí lára ọjọ́ àwọn Ànábì. Ká ní ẹnìkan ṣe bí yẹn nǹkan yẹn kéré tó kọ̀ rárá ṣe lélẹ́yìí lóòótọ́ náà kò bá súnà wọn ṣùgbọ́n kí ni yẹn kéré gan kò ní túmọ̀ wàá túmọ̀ ragiba an sunnati falaysa minni. A ní kẹ́ máa sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí ẹ̀yin máa rojọ́ mọ́ sí lásìkò ẹjọ́ mọ́. Àwọn criterias táwọn àfáà táwọn náà pín bídíà èyí tí wọ́n pè ní pé bídíà tó kéré ẹwà àwọn ọ̀rọ̀ tó ní agbára bẹ́ẹ̀ sì ni wọ́n wá lọ ẹ̀ǹdí ẹ̀ pé mùsùlùmí ni o ṣùgbọ́n tó bá já sí pé mùsùlùmí ni nínú ṣẹ́ríwù a gbọ́dọ̀ yẹ̀yẹ́ ẹni tó jẹ́ mùsùlùmí gbogbo ohun tó wù kó lè máa ṣe nínú ẹ̀ṣẹ̀ tí ó bá ti jẹ́bọ. Bàbá wa àfáà yìí náà wọ́n á fẹ́ túmọ̀ ragiba an sunnati náà bá ní wa kalima ṣé rí gbólóhùn Ànábì tó ní laysa minna kò sí lára wa tẹ́bùkọ̀ alàlẹ̀ wa'id ń sì ń bẹ lórí pé kí ni o ìlérí ni wa illa laha ma'nayan ṣùgbọ́n ó nítumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ méjì. Wá wo ìtumọ̀ àkọ́kọ́ o wọ́n ní in kana fi akili mubtadi al-kuffar tó bá ń bẹ níbi oníbídíà yẹn tó jẹ́ kèfèrí oníbídíà tí bídíà ti tẹ̀ jẹ́ ti bídíà ti kèfèrí tó ń gbìyàn kó onú Islam ṣé kí ni falayzu ala millati irú ẹni ìyẹn ò sí lójú ọ̀nà Ànábì o wahum kuffar àwọn orú èèyàn bẹ́ẹ̀ kèfèrí ni wọ́n walaysu minna wọn sí lára wa o. Tó bá já sí pé bídíà ibi ìwọ oníbídíà yẹn títí àwọn ti kèfèrí ni irú wọn ò sí lójú ọ̀nà Ànábì wọn sì sí lára tàwa mùsùlùmí náà. Wọ́n ní wala ala millatina kò sí lójú ọ̀nà tiwa náà o oníbídíà tó lágbára ò sí lójú ọ̀nà wa o wa in kana fi akili mubtadi'a dalal ẹ̀rí tó bá yá sí pé wá ń bẹ níbi ìwọ oníbídíà yẹn ànú bá ń bẹ ń bẹ tánù bá tún bẹ ń bẹ náà falaysa minna kò tún sí lára wa náà. Ẹni tó bá tún ní dọ̀là lùnú ẹrù kò tún ṣe kí ni kò tún sí lára wa wọ́n wá ní kí làwọn ń sọ kó lè bá yé yan yà ní ala ghairi tariqatina kò sí ojú ọ̀nà tó yàtọ̀ sójú ọ̀nà wa lẹ́nu yẹn wà. Oníbídíà ń bẹ lójú ọ̀nà tó yàtọ̀ sójú ọ̀nà wa. Wọ́n wá ní wa jumhurul ulama àkójọ gbogbo àwọn àfáìsìn ala anna mubtadi'a fi dunihi wàá ró ní bídíà kan bẹ́ ń títí ẹ̀ ṣe ró ní bídíà yìí nílé ayé ń bí yastahiqul iyana ó tọ́ sí ká yẹpẹrẹ ká máa kàn án lábùkù. Oníbídíà tá a fẹ́ sọ yìí ó tọ́ sí kí ni o ó tọ́ sí ìyẹpẹrẹ àti àbùkù wal izilal al ihana ká kàn án lábùkù wal izilal ká yẹpẹrẹ wa tawbik ká fẹnu ṣá eléyìí ò gbádùn wọn jìnnà sí ìròrí burúkú ní bẹ lórí rẹ̀ o wa bayanu sabilihi ká máa ṣàlàyé ojú ọ̀nà ẹ̀. Oníbídíà wo ni ẹ wá gbọ́ ò wàá mọ tó ń sọ ń bí nìsín wọ́n ní kí ni o wà fil akhirah ṣùgbọ́n tó bá wá di jọ́ ìgbìnà lè kìyàmọ̀ o tahta al-mashiyya abẹ́ bó o fẹ́ Allah nírú ẹni bẹ́ẹ̀ máa wà. Ẹni pé tahta al-mashiyya àwọn kí ó tá a ti ń kà fún yín láti ọjọ́ yìí wá àwọn oní ń bẹ lábẹ́ under willingness of Allah. Àwọn tí ń mutí tí ń ṣe zìnà àwọn yẹn ni wọ́n ń bẹ lábẹ́ tahta al-mashiyya wọn kàn ní bídíà sí rí ṣùgbọ́n tó bá ti gbó ní bídíà sí bí ẹ ṣe wọ́n á fi sábẹ́ tahta al-mashiyya. Ẹ máa wo ma lam takun bid'atuhu mukaffira ẹni tí bídíà tiẹ̀ ò bá gbé kúrò nínú ẹ̀sìn. Ẹ wo ẹni tí bídíà tiẹ̀ ò bá gbé kúrò nínú ẹ̀sìn tí ń bá ń ṣe bídíà tó kéré wọ́n ní a gbọ́dọ̀ pọ́nlé ẹni àbùkù ni. Ẹ̀rí nǹkan níbi tó ọ̀rọ̀ àwọn àfáà ìmáwá ti máa ń dàrú mọ́ra wọn lọ́wọ́ àwọn tí wọ́n pín bídíà yẹn ọ̀rọ̀ wọn ò kí ń lọ straight. Ṣé ẹ mọ̀ pé tíra àfáà àtẹ̀kán tá a kà kọ́tùfòlù jánà títí Zaid
bun Muhammad bun Hadi al-Madkhali àwọn ní ẹni tí kò lápọ́nlé lára ni kíni o oníbídíà mọ̀káfírọ̀ níbi bíbá yìí nìsín àáfàá yìí ní ẹni tí a máa yẹpẹrẹ tá a máa kàn lábùkù ẹni tí bídíà tiẹ̀ ò bá dé bídíà tí máa ń gbìyàn kó nù Islam kò ń ṣe ní àpọ́nlé nínú ẹ̀sìn bẹ́ẹ̀ dẹ̀ kéré hadith Ànábì wa Muhammad ó yé wa pé mùsùlùmí ọmọ ìyá wa ni àpọ́nlé aṣọ ìwọ̀ rẹ̀ aṣọ dúkìá rẹ̀ aṣọ ẹ̀jẹ̀ ọrùn rẹ̀ a kì í yẹpẹrẹ mùsùlùmí gbogbo ohun tóhùn kó lè máa kó sínú ẹ̀ṣẹ̀ tí kì í bá ń ṣe bọ tí kì í bá ń ṣe kúfúrú ṣùgbọ́n àwọn àfáà wọn fẹ́ ṣàbòsí wọn ní pọ̀rọ̀ bídíà kẹnu jù bẹ́ẹ̀ lọ torí pé Ànábì ní kullu bid'atin dalalah àdìsẹ́ yẹ kan yẹn kó wàhálà bá gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn ṣùgbọ́n wọ́n máa ń bẹ̀rù Allah nínú ọ̀rọ̀ wọn wọn ló ní bídíà tí bídíà tiẹ̀ ò gbé tí jẹ́ pé bídíà ti tiẹ̀ ò gbé kúrò nínú ẹ̀sìn wọn ní yastahiqul hiyana wal izlalu wat tawbik wa bayanu sabili ẹ wo ẹ̀sùn mẹ́rin àwọn nǹkan márùn-ún tá a gbọ́dọ̀ fi relate pẹ̀lú ní bídíà tí bídíà tiẹ̀ kéré gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń sọ ẹ wá wo ṣéèkì yìí o lọ́ba ní wal mubtadi'a wàá ro ní bídíà àfáàfẹ́ túra wọn lẹ̀ wọ́n ní wàá ro ní bídíà yatiruduna anil haudi yawmal qiyamah rí wọ́n kọ̀ wọ́n lé wọn dànù kó ń bí àbàtà níjọ́ gbéǹdàlẹ̀ kìyàmà àdìsá Ànábì wa Muhammad ní àfáàntú wọn kọ̀kọ́ sí ni kí n bá wọn mú wá síbẹ̀ àdìsí náà ni pé Ànábì ní ana faratukum alal haudi man warada fiha shariba minha wa man shariba minha lam yasma an abada Ànábì ní òun ó máa bẹ níbi àbàtà níjọ́ gbéǹdàlẹ̀ kìyàmà níjọ́ tó nùgbẹ́ ó máa gbèyàn òǹgbẹ́ búkúbúkú òun á máa bẹ níbi àbàtà àwọn èèyàn ó máa wá bẹ̀ Allahu Akbar Ànábì ní ẹnikẹ́ni tó bá fi lè wọnú àbàtà yẹn náà yóò mú mi ẹnikẹ́ni tó bá fi lè wá mú mi àbàtà yóò nùgbẹ́ òtún gbẹ mọ́ Ànábì ní àwọn èèyàn kan wà máa bọ̀ wá àrífùn èmi náà rí wọn pé àwọn mùsùlùmí làwọn tí ń bọ̀ wá yìí wàyà àrífùn náà ni àwọn náà dá mi wọn pé ànábìrì wọn máa sáré bọ̀ wá ẹ̀rí Ànábì ní wọn kọ̀ stop wọn wá block wọn ni òun Ànábì wa sọ fún wọn pé innahum minni ìjọ mi ni wọ́n ara àjọmọ́ mi ni wọ́n àwọn afọ́hùn lé sí pé àwọn eléyìí wọn sára rẹ̀ innaka lam tadri ma baddalu ba'dak ìwà Ànábì o mọ ohun táwọn eléyìí ti yí padà nínú ẹ̀sìn ìbẹ́nu rìwáyà mi innaka la tadri ma hadasu ba'dak ìwà Ànábì o mọ ohun táwọn eléyìí ti dá sínú ẹ̀sìn nǹkan tí ò sínú ẹ̀sìn tẹ́lẹ̀ àwọn eléyìí ti mú wọ́bẹ̀ wọn lẹ́sìn lọ́wọ́ àwọn fi ń ṣe bàdà ni Ànábì ní ṣé mo tọ́ ṣe nìyẹn tọ́ súkọ̀n lima baddalu ba'di ègbé jìnnà tefétefé ó yá jìnnà tefétewé torí nǹkan tẹ́ ẹ dálẹ̀ lẹ́yìn mi sínú ẹ̀sìn àwọn oníbídíà nìyẹn o ẹ dákun ibi àdìsí tí mo wá kà fún ẹ tán yìí báwo la ṣe fẹ́ mọ oníbídíà minor àti major tí wọn náà ó fi máa rí i pé ọ̀rọ̀ bídíà kọjá bẹ́ẹ̀ àfáà tí wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ ní pé tọ̀ ṣùgbọ́n oníbídíà o wọ́n á lé wọn dànù kó ń bí àbàtà jọ́ǹgbìdà kìyàmà wọn ní mú mi o wọ́n ní kama fil hadisi sahiha gẹ́gẹ́ bí ṣe ń bẹ níbi àwọn àdìsí tó lálàáfíà fi sahihaini níbi àwọn Muslim àti Bukhari wa ghayrihima àti inú àwọn ẹgbàá mẹ́wàá míì tí wọ́n ti wá allati sabaqa bayanuha fi sharhil lamiya eléyìí tálàyé ẹ̀ ti wá níbi sharhil lamiya àti àwọn kọ ó di àáfàá méjì tí wọ́n sọ fún wa pé ń kọ́ oníbídíà tẹ́ ló kéré yẹn náà kì í ṣe ní àpọ́nlé tẹ̀sùbá bó ṣe kéré lójú yẹn náà tá a bá sọ fẹ́ni tí ń fi ń ṣàdúrà pé kò dáa kò sínú ẹ̀sìn tó bá yarí wàláhì àwọn àáfàá tó pín bídíà wọ́n ti gbà pé ní àbùkù ni tó bá kó wọn ní kírun sí lára àwọn àáfàá tí wọ́n pín bídíà ni o àwọn position wọn nìyẹn o oníbídíà mufasikan wọn kì í ṣàdúrà fún oníbídíà mufasikan wọn ní kírun sí lára ṣùgbọ́n wọ́n gbà pé tó bá yóò wọná àwọn tó fi rinlẹ̀ pé ní túláàsì ni yóò wọná ṣe mọ̀ pé mùsùlùmí tó bá ń ṣe ẹ̀ṣẹ̀ tó fi kú a gbọ́dọ̀ sọ pé yóò wọná ṣùgbọ́n oníbídíà àwọn á ní túláàsì ni kó wọná ẹ wo wàhálà tí wọ́n kóra wọn sí bẹ́ẹ̀ o àbàbá Kọ̀mọ́rùdínì yìí náà Kọ̀mọ́rù Yunus Akóredé náà sọ o inú àwọn fídíò kan tí bàbá yẹn sọ ó ní bídíà mufasíkọ̀ yóò wọná ṣùgbọ́n kò ní ṣe gbére ń bẹ̀ ṣùgbọ́n nínú ṣẹ̀ríà Islam tẹ́ ẹ bá wá ní tààtà mẹ̀ṣíyà àwọn ẹlẹ́ṣẹ̀ ló wà fún a sì tó bẹ́ẹ̀ kò sẹ́nìkan tí wọ́n bí da nínú ṣẹ́ríwù kó ní ẹlẹ́ṣẹ̀ àwọ̀ná ara wà ní kí ni o
abẹ́ tahta al-mashiyya òun náà ni irú ẹni bẹ́ẹ̀ wà. Ẹ jẹ́ ká lọ wo ọ̀rọ̀ àwọn àfáà nípa pé ǹjẹ́ kèfèrí ń bẹ nínú Islam, ṣá lè pèèyàn ní kèfèrí nínú ẹ̀sìn torí ogun táwọn Kútúbí tí wọ́n gbé wá ń kó tí wọ́n gbé wá ẹ̀rí gbọ́dọ̀ pèèyàn kèfèrí ń bẹ nínú àkídà wọn. Àwọn tó ní ẹ lè pèèyàn kèfèrí gan wọn lò. Ẹ lọ wo tírà yìí, gbogbo àwọn àfáà yẹn náà ni wọ́n ní ilé wọn ní kà ní o. Fitnatu Takfir, àwọn Sheikh Albani, Sheikh Bin Baz, Salih Usaimin, àwọn àfáà báyìí bẹ́ẹ̀, gbogbo wọn kọ àwọn ọ̀rọ̀ wọn àtàwọn ọ̀rọ̀ àwọn Lajnatu Daima, wọ́n kọ ọ̀rọ̀ wọn wá síbẹ̀. Àsìkò ti fẹ́ lọ púpọ̀ jù. Wọ́n ní mawqifu ahli sunna wal jamaa min mas'alati takfir. Kí ni position àwọn ahli sunna wal jamaa níbi ká pè yẹn kèfèrí nínú ẹ̀sìn? Àwọn àfáà wa ní pé tọ̀ fa baynama najidu fariqan yatasarra'una fi itlaqil kufri. Níbi àwọn ọ̀rọ̀ yìí láti wá ní káwọn aláwọn ọ̀jọ̀ kan tí àwọn yára púpọ̀ kí wọ́n pè yàn kèfèrí. Àwọn fásitì gan wọn kì í fún yàn ní ìkọmọ́tì lòújà. Àwọn Khawarij àtàwọn Mu'tazila ẹnu àwọn yẹn pàdé mi káka fara ẹlẹ́ṣẹ̀ kì í pẹ́ wọn. Fayukafiruna bil kabira. Àwọn ẹni yìí wọ́n yára púpọ̀ débi pé wọ́n máa ń pè yàn kèfèrí torí àwọn ẹ̀ṣẹ̀. Kútúbí, ẹ dárúkọ ẹnìkan tá a pè ń kèfèrí ní Islam tó já sí pẹ́ṣẹ̀ ló kó sí. Àbúrò yín mọ́ ẹja gbọ́ bàbá Abdul Khalik, torí mo rá àwọn kọ́mẹ́ǹtì tẹ́yìn náà ń kọ́mẹ́ǹtì káàkiri lórí platform wa tí mo ní kọ́ fi ilẹ̀ kan má dá sí yín. Tálẹ́ni tá a pè ń kèfèrí nínú Islam yìí torí pé ó ṣe kí ni o, ó ń ṣe ẹ̀ṣẹ̀ bíi zìnà, bíi ọtí, bíi ó ń jalè. Ṣùgbọ́n oníbídíà làwọn àfáà ní kẹ́ tó máa gbógun tì yìí o, láwọn tí wọ́n ló ń jẹ́ máínà o. Ìyàtọ̀ díẹ̀ ní ń bẹ lára mùfásíkọ̀ àti mọ̀káfírà. Ìyàtọ̀ yẹ kan tí ń bẹ ń bẹ ni pé àwọn ní kò ń ṣe kèfèrí kò ní wà nínú títí, àwọn kan ní kèfèrí ni kò ní jáde kúrò nínú náà. That is the only difference. Ànábì sì ní kúlù bídí'atin dọ̀lálà. Ànábì ní gbogbo bídíà ànú ní gbogbo ẹ̀. Tálá pé ń kèfèrí nítorí ẹ̀ṣẹ̀, àwọn làá tún ń ṣàlàyé. Ṣùgbọ́n ẹ ti mú bídíà kan sí ipò ẹ̀ṣẹ̀ lẹ fi wá sọ ní tó bá kà fara èèyàn lórí ẹ̀ bá dà iqamatil hujja. Ẹ ti wá sọ di àṣejù. Ẹ̀yin sì dẹ̀kẹ̀ ẹ̀yin lẹ ń bẹ lórí nǹkan tí ò lẹ́rìí lọ́dọ̀ Ànábì. Àwọn àfáà ní wala yahkumuna bi islam man nataqa bi shahadatayn. Wọ́n ní dájọ́, wọ́n ní fi Islam nílẹ̀ fẹ́ni tí bá ń sọ kẹ́límà, tí máa ń sọ ṣàhádà torí pé ó kẹ́sẹ̀ṣẹ̀. Àwọn Mu'tazila ni àtàwọn Khawarij. Wa salla, ẹni yẹn kírun, wa sama, yìí tún gbààwẹ̀, wa ada fara'idul Islam, yìí tún pé àwọn ọ̀rọ̀ Islam, àwọn ọ̀rọ̀ yẹn Islam, ma lam yatahaqqaqu islamuhu bi shuruti hududiha. Ẹ̀rí alam tarudda fil kitabi wala sunnah wa dhalika ka halil Khawarij wa man sara ala nahjihim. Sẹ́ẹ̀tì kan àwọn yẹn bẹ́ẹ̀ torí àsìkò mi ti lọ. Ṣé àwọn àfáà wa tún ní najidu fariqan akhar, ẹ wà láwọn sẹ́ẹ̀tì míì, ẹ ra àwọn ọ̀dọ́ míì. Faritun aima tefrit ọmọnú tekfir mẹ́rin àmbàtà. Àwọn tí wọ́n àwọn ìran kan àwọn náà. Ẹ̀rí àwọn ní kò sí tó ń jẹ́ kẹ́pẹ̀ yẹn ń kèfèrí nínú ẹ̀sìn. Àwọn káńsù kẹ́pẹ̀ yẹn ń kèfèrí gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo àwọn atrocities tí máa ń sọ̀yàn di kèfèrí àti bídíà mọ̀káfírà gan wọ́n ní má pè yẹn ń kèfèrí. Bí àwọn lẹ́gbàá ní má pè yẹn ń kèfèrí lópin ìgbà tí bá sì ń sọ pé mùsùlùmí lòun. Ó sọ ni o, ó sọ ni. Tọ́ àwọn yẹn tiẹ̀ kiri ná, àyíká bá àwọn àfáà ńláńlá tí wọ́n àgbààgbà àfáà internationally, ẹ̀yẹ́ ká máa kátìrà àwọn lọ káfà àwọn ti Nàìjíríà ilẹ̀. Àwọn tí ìbáyé ń ṣiṣẹ́ ní tiwọn, àwọn ń ṣiṣẹ́ ni wọ́n láwọn tó pín wọn sọ́wọ́. Àwọn tí ń ṣiṣẹ́ fáwọn Saheed, àwọn tí ń ṣiṣẹ́ fáwọn opponent Saheed, so kálukú ń ṣiṣẹ́ fúnra wọn bí company ni. Sọ́dẹ̀ aláàbáyé gbóyún yanjú ẹ̀. Ẹ̀sìn, ìmọ̀ ẹ̀sìn làwọn ń ṣàlàyé. Ẹni tí ò kéwú gan gbọ́ nǹkan tá à ń sọ yé bèlè ń tà sẹ́yìn tẹ́ ẹ kéwú tẹ́ ẹ di wèrè torí ohun tẹ́ ẹ fẹ́ jẹ, tẹ́ ẹ fẹ́ ba ohun tẹ́ ẹ fẹ́ jẹ́jẹ́. Ẹ wá ń pọ́n oníbídíà lé. Oníbídíà mufásikọ̀ gan wọn náà gbọ́dọ̀ pọ́n lé o. Kútúbí, Allahu akbar. Oníbídíà mufásikọ̀, ṣé àfá ẹlẹ́yà mọ̀káfírọ̀ nàbí mufásikọ̀? Tó bá wọn yẹn kó gbé sínú méjèèjì, ṣó di sáfà àpọ́nlé nínú ṣẹ́ríù? Ẹlẹ́gbẹ́ oníbídíà ni wọ́n, mọ̀káfírọ̀ ni wọ́n. Ẹni tí bá ń bẹ nínú wọn bá dà yọkọ́ mọ́ tilẹ̀ wújà, ṣé ni àpọ́nlé ni? Allahu akbar, subhanallah. Mùdírù mọ́níkàsì bó
bó ṣe bí súnà bá díìsì ṣe nítumọ̀ sí bàbá yẹn tó Kútúbí ò máa mọ hukumu ẹ̀ látijọ́ yìí láti ń bí ẹ̀ ò máa sọ. Oníbídíà mùfásíkọ̀ àwọn àáfàá ní ẹ máa yẹpẹrẹ ẹ̀ ní ẹ̀ ní pọ́nlé ẹ̀ máa kàn lábùkù. Tíra mo kóòtù fún yín yìí o, Qatfu Dijana al-Mustatab Sharhu al-Arba'in an-Nawawiyya ó wà ń bẹ̀ o. Fitnatu Takfir mo tó ń kà lọ́wọ́ ìtìntì kàtà. Àwọn àáfàá ní pé tọ̀ wọ́n ní wàárọ̀ man talaffasa bi shahadatain. Àwọn máa ń sọ fún yín pé àwọn rí pé ẹni tí bá ń sọ ṣàhádà tí bá ń sọ kẹ́límà pé mùsùlùmí lòun gbà láà gbogbo ànábì gbọ́, wọ́n ní la yumkin takfiru bi halin, wọ́n ní kò tọ́ kẹ́ pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ń kéfìrí láéláé in any situation. Àwọn sẹ́ẹ̀tì kan làwọn yẹn náà bal qalu wọ́n ní innahu la yajuzu takfiru shakhsin bi aynihi, wọ́n ní kò tọ́ kẹ́ ẹ máa pè yẹn ń kéfìrí kẹ́ ẹ máa dárúkọ ẹ̀. Ẹ má dárúkọ ẹ̀. Ànábì òkè máa ń dárúkọ yẹn. Ó máa ń ní àwọn kan ní àwọn dókítà yìí ilẹ̀ Yorùbá náà máa ń sọ yẹn náà. Ẹ ti rí ọ̀rọ̀ gbogbo àwọn àfáà ilẹ̀ Yorùbá ṣe ń takò àdíìsì bí ṣe ń takò kìtáàbù ní ń takò ọ̀rọ̀ ìjìmáwò sàhábà ní ń takò ọ̀rọ̀ jùmúrù ulama tó lẹ́rìí ni o tó lẹ́rìí ni mò ń sọ tọ̀ táwọn jùmúrù kan bẹ tí ò nítumọ̀ tó láwọn àfáà inú wọn kò lórí ẹ̀ ọkọ̀ lẹ jùmúrù mọ́ ni. Wa innama itlaqul kufri yakunu ala al-a'mal. Ó ti tó tẹ́ ẹ kọ̀ sọ pé iṣẹ́ tẹ́ni yẹn ṣe iṣẹ́ kúfúrù ni ẹ má dárúkọ pé òun di káfíìrù gbogbo ohun tóun kó lè tẹ̀kẹ́ lè ṣe sùn. Àwọn àfáà ní wa min huna fahum la yukaffiruna hadan abada. Torí ìdí èyí ń kọ́ àwọn eléyìí ò kí ń pè yẹn kéfèé láíláí tí wọ́n ní hatta al-murtadin. Kódà àwọn tí wọ́n láwọn ò ṣẹ̀sìn mọ́ kò nítumọ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn àfáà yìí tá à ń sọ́nà Yorùbá tí wọ́n ń píríṣì káàkiri. Wa mudda'i nubuwwa kódà ẹni tó ń pè láànẹ́bì tó wòlíì lòun wàláhì wọn lè fún ní hukumu. Wajahadi wujuba salat ẹni tí wọ́n ń takò ọ̀ranyàn ọ̀run pé kí ni èwo ni ẹ̀yin tẹ́ ń kírun gan sẹ́fù gan inú yín dáa tóun ni àná òun ò kírun ẹ̀fọ́ múlẹ̀ ẹ̀fọ́ wọn tó lọ́wọ́ òun múlẹ̀ ẹnu ẹlòmíì. Àwọn èèyàn burúkú yìí wọ́n á ní síbẹ̀síbẹ̀ náà kẹ́ ẹ má pè ń kéfìrí ẹ máa ṣàlàyé fún un náà ni ẹ má ṣàṣejù nínú ẹ̀sìn àwọn gan ni wọn gbádùn. Allahu akbar. Wa nahwi zalik àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ minal umuri allati ajma ahlul ilmi ala khuruji ashabiya min da'iratil islam. Lórí àwọn ọ̀rọ̀ tí gbogbo ẹnu àwọn àfáà kò pé inú ìyẹn ò sínú islam mọ́ tí bá fi lè sọ bẹ́ẹ̀ àbí tó bá fi lè ṣe bẹ́ẹ̀ àbí tó bá wá rò ó lọ́kàn ṣùgbọ́n títí èrò ọkàn yẹn àwọn ò lè mọ̀ yún. Àwọn àfáà ní àmà ahlus sunnah ṣé àwọn ahlus sunnah faqad hadahumullah Allah ti fi wọ́n mọ̀nà limaktalafa fihi minal haqqi bi isni lórí àwọn nǹkan táwọn fi yàtọ̀ síbi àwọn tá a dárúkọ sókè yìí. Iltizamihim bid-dalil ash-shar'i pẹ̀lú báwọn ṣe dúnú mọ́ ohun tó lẹ́rìí. Fahum la yamna'una at-takfira bil-itlaq. Àwọn ò kí ń kọ̀ pé ẹ má pe iṣẹ́ ní kúfúrù. Iṣẹ́ kúfúrù àwọn alùsúnnà ò kí máa sọ pé ọ̀rọ̀ òní hukumu. Pé yẹn nùjárìhù wal hukumu bil kayfa wa mata. Ọ̀rọ̀ alùsúnnà kan nìyún o. Àwọn ní nǹkan báyìí kúfúrù ni wọ́n sọ ọ́. Allahu akbar. Wala yukaffiruna bi kulli zambin. Wọ́n wá ní pé nìkan kan ní kéfìrí láyé pẹ̀lú gbogbo ẹ̀ṣẹ̀ tí ń bá ń ṣe. Ẹ̀ṣẹ̀ tí ń bá ń ṣe ní o àwọn ẹ̀ṣẹ̀ ọtí ẹ̀ṣẹ̀ káfagbó kámutí káṣe zìnà kájalè wọ́n ní pé yẹn ń kéfìrí lórí ẹ̀ o láyéláyé abàdà àkídà alùsúnnà nù. Èèyàn ní di kéfìrí. Ẹni tí ń bá ń dájọ́ kéfìrí fọlọ́tí ó bó sínú kàwáríjì nù o. Walam yaqulu bẹ́ẹ̀ sì ni àwọn alùsúnnà òkè máa ń sọ pé inna takfira li mu'ayyan ghayru mumkin. Àwọn òkè máa ń ní ká wá sọ pé èèyàn kan ti di kèfèrí pé kò tọ́ kò rọrùn ká má sọ bẹ́ẹ̀. Alùsúnnà ò ní bá ní sọ̀rọ̀ láyé tí májẹ̀mú bá pé lára èèyàn á pè ní nǹkan tó jẹ́. Àwọn nǹkan tó jẹ́ yìí làwọn Kútúbí ní kẹ́ káńsù kẹ́ parẹ́ káṣe dùn ní tẹ́ bá ti ń lò. Àbẹ́rí walam yaqulu àwọn alùsúnnà òkè máa ń sọ pé bit takfiri bil umum dúnà tahaqquqi shuruti takfir. Àwọn alùsúnnà òkè máa ní gbogbo èèyàn ti di kèfèrí ó ṣe báyìí á ti di kèfèrí lẹ́yìn dúnà tahaqquqi shuruti takfir láì tí ì pé àwọn májẹ̀mú tí yẹn fi ń di kèfèrí. Lára àwọn májẹ̀mú ni Kútúbí wá ń sọ pé yẹn tó bá ti wá sọ fún ẹ tó bá ti gbà ó ti di kèfèrí nìyẹn. Bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ́ àkídà alùsúnnà ni pé
a ní pè yẹn ń kèfèrí lẹ́yìn ká ṣàlàyé fún un náà. Tẹ́ ẹ bá wá sọ fún un tí ò bá ti wá gbà wantifai mawanihi fi haqqil mu'ayyan, táwọn nǹkan tí ò ní jẹ́ kẹ́ pé ń kèfèrí ò bá ti sí lára ẹ̀, wàláhì ẹ pé ń kèfèrí síréètì ni, àkídà Ahlus-Sunnah ni. Àwọn nǹkan tí ò ní mú wa pè yẹn ń kèfèrí tó bá ṣe kúfúrù ni pé kí ni o, a wò pé tọ̀ ṣó gbàgbé ni, àbó ṣe mistake ni, àbí wọ́n jẹ́ ń pa ṣe. Kódà àwọn àfáà kan ní ká tún mú fún un pé àbí kò mọ̀, kò tíì mọ̀, ẹ ṣàlàyé fún un náà. Tẹ́ ẹ bá wá sọ fún un, Sheikh Sọ́líù Usaimin ní àwọn táwọn mú hukumu àìmọ̀kan fún bí a kò tíì mọ̀, wọ́n láwọn student nìkan ni, torí pé ó sì ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́, yóò padà máa yé kó tó kéwú tán. Ó wà nínú Al-Qawlul Mufid nínú tírà wọn. Àwọn ta ló máa ń sọ ọ̀rọ̀ ìmọ̀ láàrin àwa àti yín tó ń sọ ohun tó lẹ́rìí, ṣùgbọ́n àwọn tó fẹ́ bú wa táwọn ò fẹ́ tiwa tí wọ́n gbà tiwa, torí àwa ò lè máa gbé jẹ̀bẹ̀ lákísà bí àwọn tí wọ́n ń sponsor kiri. Ìgbà táwa náà ń sọ ohun tó tẹ́ yín lọ́rùn, tá à ń gbógun tó ní bídíà, tá à ń ṣe gbogbo ẹ̀ láwọn tẹ́yìn náà mọ̀ pé ní bídíà ni wọ́n tẹ̀ ń bá ṣe, ń tẹ́ yín lọ́rùn, ẹ̀ ń sáré wá, ẹ̀ ń bá wa sọ̀rọ̀ dáadáa. Níjọ́ tá a ti mẹ́nu bà àwọn àáfàá yín tẹ́ ẹ pè láàfáà táwọn náà ń ṣe bídíà, tó ń bó ní bídíà ṣe, láti dèèyàn burúkú lọ́dọ̀ yín. Kò sí ohun tó tẹ́ fi ń fún wa lórúkọ, tẹ́ fi wá fọ́ọ̀tì fún wa ni pé kí ni a kọ́pírètì pẹ̀lú àwọn onímùsíbà tẹ́yìn gbà tí wọ́n tẹ́ fẹ́ràn wọn. Oníbídíà mùfásíkọ̀, o ò gbọ́dọ̀ bá mùsùlùmí ẹmọ ìyá rẹ̀ jà torí ẹni tó kó sí mùfásíkọ̀. Bèlè ń tà sí pẹ́yìn tí wọ́n máa wá ń parọ́ mọ́ wa tó pọ̀ kọjá bẹ́ẹ̀. Ẹ wá wá àwọn nǹkan tá a wá ń kà látàárọ̀. Èwo ni títí tíra àfáà jàbàtà tí mo kóòtì? Kí n wá sọ adúrú ọ̀rọ̀ yìí tán, kéèyàn kan wá ní ṣé jàbàtà ni ká wá máa gbọ́ ni? Ẹ dákun, gbogbo tíra tí mò ń kà yìí, àwọn àfáà ilẹ̀ Lárúbáwá ni wọ́n kọ́ o. Tọ́ Ahlus-Sunnah ò kì í ṣe kí ni o, wọn kì í hesitate láti pè yẹn ń kèfèrí tí májẹ̀mú bá pé lára èèyàn. Àìgbọ́ kéwúyé ni, kéwú rẹ̀ ò tíì tó náà ni, ò tíì jiná ni, ló ẹ̀ṣẹ̀ ń kọlù àfáà kan lórí fóònù pé ẹni báyìí ṣe nǹkan báyìí ṣáà ti lè pè ń kèfèrí. Àbá ó lọ kọ́ àwọn conditions tí yẹn fi ń di kèfèrí ni, tí ò báyìí tí ìpín lára yẹn ò gbọdọ̀ pé ó di kó tó kù láyé bẹ́ẹ̀ nu. Tọ́ ọ̀rọ̀ yẹn ṣáà lọ bẹ́ẹ̀ ṣàrí. Tọ́ ibi tí ìyẹn parí sí nìyẹn, bí yẹn ṣe jẹ́ nìyẹn. Àwọn tó bá máa ń sọ pé má pè yẹn ń kèfèrí pẹ̀lú gbogbo ohun tó bá ṣe, wàláhì aburú wọn ju aburú àwọn atheist lọ. Ẹ máa wọn tí wọ́n ń pè ní atheist, àwọn tí wọ́n believe nínú existence of Allah, bí irú àwọn Elon Musk. Ẹ mọ̀ pé Elon Musk bó ṣe ní owó lálàṣẹ ẹ̀ tó ní tó náà, tó believe tó ṣe lówó tó, kò believe pé nìkan ibẹ̀ tí ń jẹ́ Allah ní Elon Musk. Tọ́ Sheikh Sọ́líù Fawzān nínú Silsilatu Sharh Rasail, wọ́n wá ń sọ̀rọ̀ àwọn tí wọ́n ṣe bí alámàṣánù wa o, ṣe báwọn kan di kèfèrí lẹ́yìn tá Ànábì kú tán. Àwọn mùsùlùmí kan di kèfèrí lẹ́yìn tá Ànábì kú tán láwọn ò ṣe ìsìláàmù mọ́. Ṣé a wà torí pé nìkan kú lọ́dọ̀ àfáà kan kálá àfáà yẹn ni ò dáa? Àwọn tán láwọn fi ìsìláàmù lẹ̀ lẹ́yìn tá Ànábì kú tán yẹn, ṣé wọn tẹ́ ń sọ fún wa ni pé Ànábì ni ló yẹ kó kú nínú ìsìláàmù, ṣùgbọ́n wọn lè kú láyé Ànábì tá Ànábì máa pa wọ́n, wọ́n fi kú ńgbà tí ó sì láyé mọ́? Ṣó possible kẹ́ sọ bẹ́ẹ̀ tí ṣètánù báyìí tí ìfọwọ́ kàn yín láwùjẹ? Tó èèyàn kéwú lọ́dọ̀ èèyàn ò túmọ̀ sí pé gbogbo ohun tẹ́ni yẹn bá ń sọ lòun náà mú. Ara ọ̀rọ̀ mi ń bẹ tá àfáà wa lè sọ tá ní ká ayakumullah ní tèmi wá rí leléyìí o, ọ̀dọ̀ tèmi makruh ní kinní yìí o, ọ̀dọ̀ tèmi mustahabu ní, ọ̀dọ̀ tèmi kinní kan báyìí ní o, níbi àwọn ọ̀rọ̀ ahkam, torí àkídà ò gbọdọ̀ yàtọ̀. Ẹ̀yin ti wá master gbogbo nǹkan lórí pé kódà kó o gba wájú ta lé àfáà jàbàtà kọjá lásán ẹ̀ ní endorse yẹn láàfáà. Gbogbo ohun tá a wá ń sọ yìí ẹ̀yin náà mọ̀ pé òótọ́ ni o, ṣùgbọ́n ó tẹ́ ẹ̀yin lọ́rùn kẹ́ ẹ lọ gbọ́ lẹ́nu ẹlòmíì ju kó jẹ́ sàkánì tí ìbá yìí lọ. Ó tẹ́ ẹ̀yin lọ́rùn kẹ́ ẹ lọ gbọ́, kódà kẹ́ ẹ lọ gbọ́ lẹ́nu aṣiwèrè tóun ń dún bí ọ̀sán yìí, tí ò mọ ibi tí kéwú dájú kọ. Ó tẹ́ ẹ̀yin lọ́rùn ju kẹ́ ẹ gbọ́ lẹ́nu àwọn tá à ń sọ tá à ń fún yín. Àwa tún wá expose yín sí tíra tẹ́ máa là kà tẹ́ máa ti lọ rí, ṣùgbọ́n ẹ fẹ́ bẹ́ẹ̀, ẹ ń fẹ́ ni tí ó kàn máa rojọ́ lọ wúrowúro kẹ́ sáré ṣíà ẹ̀. Ẹ wá wo Sheikh Sọ́líù Fawzān nígbà tí wọ́n ń ṣàlàyé nípa pé ẹ̀yin admin ọláwọn ò rí lecture títí Saheed tá à ń sọ yẹn nígbà yẹn láwọn ò rí lórí Telegram. Ẹ dákun ẹ bá wa download ẹ̀ síbẹ̀, àwọn èèyàn fẹ́ lọ download ẹ̀ ń bẹ̀, torí wọ́n tún máa ń ṣí àwọn program wọn sáwọn platform kọ̀ọ̀kan
níbòmí náà tí mo máa ń gbọ́. Tọ́ Sheikh Sọ́líù Fawzān wá sọ pé àwọn èèyàn jáde kúrò nínú Islam, tó bá ti kúrò nínú Islam tí Islam wọn ṣe kíni tó máa bàjẹ́. Wọ́n ní ẹ̀ wá rí lamma fashal rijal, nígbà táìmọ̀ kan wá ṣe kíni tó wá fẹjú tó tàn ká, washtaddat garbatu ddin, tí àwọn àjòjì ẹ̀sìn wá di nǹkan tó nípọn tó tìkì tó ní agbára tó le gan. Zahara an-nasu minal lazina yatasammawna bil ilmi, àwọn èèyàn tí wọ́n ń pàpè mọ́ra ìmọ̀ mọ́ra wọn wá ń fojú wọn. Yaqulun, ẹni tí ń sọ pé la tukaffiru nasa, ẹyẹ máa pa àwọn èèyàn kèfèrí mọ́, yakfi ismul islam, orúkọ ìsìláàmù tí wọ́n ń jẹ́ ti tó. Àwọn lẹ́gbàá nìyẹn. Lẹ́gbàá èmi kọ́ mo kọ tírà o, àáfàá Sheikh Jabata kọ́ ni wọ́n kọ tírà o, Sheikh Sọ́líù Fawzān nílẹ̀ Lárúbáwá. Mo sì mọ̀ pé wọ́n náà máa ń pè bàbá yìí láàfáà, òun ló sọ bẹ́ẹ̀ pé àwọn nǹkan tán náà máa ń pè àwọn láàfáà tán máa ń rojọ́ tán náà ń ṣe wáàsí àtàwọn wọ́n ní ẹ má máa pè yẹn kèfèrí o, tó bá lóun jẹ́ mùsùlùmí orúkọ ìsìláàmù ẹ̀ ti tó ẹ̀rí. Wọ́n wá ní yakfi annahu yaqul, ó tó lópin ìgbà tí yẹn bá ń sọ pé ana mùsùlùmí ni mí o, walau fa'ala ma fa'ala, pẹ̀lú gbogbo ohun tóhùn kó lè ṣe ẹ̀ sì gbà bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀. Wọ́n ní kódà gan láó sábà li ghayrillah, kódà kó dún ẹran fún nǹkan mi lẹ́yìn Allah, àwọn eléyìí á ní ẹ má pè ń kèfèrí. Ẹ kàn sọ pé ẹran tó dún yẹn kúfúrù ni kò dáa, ṣùgbọ́n òun kọ́ tó ṣe ń kọ́ ẹ̀fọ́ òun lẹ̀. Subhanallah. Law sabba Allaha wa rasulahu, kódà kó bú Allah kó bú Ànábì, á ní ẹ kéèyàn bú Allah ẹ bọ ni kò dáa. Ẹni tó bá wá ṣe bẹ́ẹ̀ ń kọ́ àwọn amúnà lọ́wọ́ á dákẹ́. Law fa'ala ma fa'ala, gbogbo ohun tóhùn kó lè ṣe, ma dama annahu yaqul ana muslim, lópin ìgbà tí bá sì ń sọ pé mùsùlùmí lòun, fala tukaffiruhu, ẹ má pè ń kèfèrí o. Wa ala hadha, torí ìdí èyí, lórí eléyìí ńkọ́, yadkhulu fi tasammi bil islami al batiniyya wal qaramita, àwọn àkídà yìí làwọn nǹkan náà fi ń pàpẹ mọ́ra Islam, àwọn tá a dárúkọ yìí. Tọ́ níbẹ̀ náà àwọn kuburiyun, àwọn náà láwọn náà ń ṣẹ̀sìn ni pé àwọn lè máa bọ sàárè o ṣùgbọ́n mùsùlùmí làwọn. Àwọn Rawafid, ó ti ń rẹ̀ mí o, àwọn Rawafid náà àwọn náà ní kí ni mùsùlùmí làwọn. Àwọn Qadiyaniyya àti yadkhulu fihi kullu man yadda'i al-islam, gbogbo ẹni tí bá wá pè rẹ̀ ní mùsùlùmí, gbogbo ohun tóhùn kó lè commit náà atrocity, wọn á ní ẹ má ṣáà má pè ń kèfèrí, ẹ kàn máa ṣàlàyé nǹkan tó sọ yẹn ni kẹ́ ẹ máa ṣàlàyé pé kò dáa. Orí burúkú ọ̀rọ̀ ni o. Ṣé kí ni yaqulun la tukaffiru hada, ẹ̀yin máa pè yẹn ní kèfèrí, walau fa'ala ma fa'ala, ohun tóhùn kó lè ṣe, aw taqada ma taqada, gbogbo àkídà tóhùn kó lè ní. Wọ́n ní la tufariqu baina al-muslimin, ẹ̀yin máa fọ́n àwọn mùsùlùmí ká, ẹ̀yin dẹ̀sìn rú. Ṣé kí ni subhanallah, mímọ́ Allah o. Tíyẹn bá sọ ọ̀rọ̀ àjáyíbá, ọ̀rọ̀ burúkú, ọ̀rọ̀ àgbákò làwọn àfáà máa ń fi kíní sáàrin ọ̀rọ̀. Wọ́n gbé nufariqu baina al-muslimin, àwọn ò mà tún mùsùlùmí ká, walakinna haula, ṣùgbọ́n àwọn ẹni tẹ́ ń dárúkọ tẹ́ ní ká fílẹ̀ yìí laysu muslimin, àwọn àmà kì í ṣe mùsùlùmí mọ́. Li'annahum lamma irtakabu nawaqida al-islam, nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn nǹkan tí ń bà ìsìláàmù jẹ́, tí májẹ̀mú ti pé lára wọn, kharaju min al-islam, wọ́n ti jáde kúrò nínú ìsìláàmù ti pẹ́. ń bẹ nínú ẹ̀sìn tíyẹn máa ń jáde kúrò nínú ìsìláàmù, ṣùgbọ́n àwọn onísúnnà tí bí tẹ́ fẹ́ máa gbọ́, àwọn ní ẹ má pè yẹn ń kèfèrí. Àwọn ní bẹ́ẹ̀ máa lo tẹ̀sùbá, tẹ́ bá ṣàlàyé fún un tó bá lóhun ò fílẹ̀, àwọn baba ńlá kó àwọn tí wọ́n ṣọ́kú, ohun tó fi jagun nìyẹn. Àwọn lè yà á ní síbẹ̀síbẹ̀ náà fílẹ̀ mùsùlùmí náà ni ẹ máa ṣàlàyé fún títí náà ni ẹ̀rí nǹkan. Ẹni tó bá wá ní oníbídíà ní ẹ fún tó ṣe yìí, tí ẹ gbìyàn lóníbídíà ká ti ẹ̀ gbọ́. Àní Kútúbí ń sọ pé ẹgbẹ́ bídíà ni, ṣùgbọ́n ẹni tí ń ṣẹgbẹ́ òun ọ̀pọ̀ lóníbídíà ní bàbá Akíndélé. Kódà kò lè pè ní mùfásíkọ̀. Kódà ẹ máa pe mùfásíkọ̀ tẹ́ máa ń pè yẹn, káwọn àwọn máa sọ fún yín pé tọ̀ mùfásíkọ̀ náà o, ẹni àbùkù nínú Islam. Ìwọ tó bá ń gbọ́ mi, sórí wọ́n pè ẹ́ lóníbídíà mùfásíkọ̀ àti mùkáfírà, major bídíà Daw'ah àti minor bídíà Daw'ah, tó bá jẹ́ bẹ́ẹ̀ wàláhì lọ túbá kó máa sunkún ni o. Torí àti mùkáfírà àti mùfásíkọ̀ wàláhì kò sí èyí tó dáa. Bèlè ń ta sípò àwọn àáfàá ni wọ́n tó mùfásíkọ̀ kò sínú ẹ̀sìn.
ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tójú wọn máa ń fojú measure, àwọn máa ń fojú measure bídíà ni. Èmi náà bá yín gbé wá bẹ́ẹ̀ torí mo gbà pé àwọn àfáà pín bídíà sí mùkáfírọ̀ àti mùfásíkọ̀. Èmi máa ń sọ dáadáa, mo gbà pé àwọn àfáà ni wọ́n pín bẹ́ẹ̀. Ó dáa, tí bí wọn táwọn àfáà tí wọ́n pé mùfásíkọ̀ ń sọ ń pa mùfásíkọ̀ rí là ń kà yìí, táwọn sàábé torí ẹ̀ tí wọ́n tún kírun níbì kan mọ́ torí pé mùházì ni wọ́n ṣe bídíà tẹ́ ní mùfásíkọ̀, wàláhì wọn kírun bẹ̀, wọ́n jáde ni. Àwọn nǹkan tẹ́ fi ń fẹ̀sùn kàn wá rèé o. Manhaju Salaf wọ́n ní lecture yẹn wà lórí Telegram náà. Náà ti upload ẹ̀ síbẹ̀ bóyá kí ẹ lọ wò later. So gbogbo àwọn nǹkan tẹ́ fi ń parọ́ mọ́ wa rèé. Wá ní kẹ́ ẹ máa oppose wa, a ní ẹ máa sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí. Tó bá wá fẹ́ ka tírà àfáà tá àfáà yẹn ò bá ti mẹ́rin wá, ìwọ fẹ̀rí sí ká wò tó bá já sí pé ohun tí ń sọ nìyẹn. Tí ò bá ti wá lẹ́rìí, nonsense ló fẹ́ kà o. Kútúbí àtàwọn ọmọ ìyá ẹ̀ tẹ́ ẹ jọ níròrí kan náà, àwọn kan ń bẹ nínú yín náà, àwọn ìgbìyànjú wọn ò tí ì tó níbi ìmọ̀ ẹ̀sìn làwọn fi ń rò pé tá a bá ti mú tírà àfáà kan, ohun tá a bá ti kà ń bẹ̀ nàṣó. Àwọn kan tí wọn nìyẹn yóò padà máa yé wọn tó bá já sí pé bá ń wò òdodo. Ṣé àwọn kan ń bẹ àwọn ò lè fi díìgì kọ́wó níbi kéwú, wọ́n ń bẹ káàkiri o, èyí tó ń bẹ ní London, èyí tó ń bẹ ní Dubai, èyí tó ń bẹ ní France, èyí tó ń bẹ ní kinní, èyí tó ń bẹ ní Manchester, èyí tó ń bẹ ní Manchester, èyí tó ń bẹ l'Amẹ́ríkà, wọ́n pọ̀ gan. Ṣùgbọ́n wọn lè kọ nǹkan kan pa ìmọ̀, ṣùgbọ́n wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ mọ̀. Wọ́n ń wá ẹni tó jẹ́ lódodo èèyàn, olóòótọ́ èèyàn, ẹni tí ò ní wojú kó tó sòdodo, tí ò sì ní parọ́, tí ò ní sọ wèrè ọ̀rọ̀. Wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́. ń bẹ nínú àwọn èèyàn tó gbà pé ṣé bó ṣe rí nìyẹn, wàláhì ń lò lọ ni. Torí òun ní bọ́dà kan ń bẹ, wọ́n wà ní UK, wọ́n á ní ustaz, gbogbo ohun tẹ́ ẹ bá ti sọ mo gbà pé ẹ lè san kántankàntan, wàláhì ń bẹ. Tọ́ Abu Khadija àbí kí lórúkọ bọ́dà yẹn náà, tọ́ kí alábàámi ṣe dáadáa fún wọn àti ọmọ wọn àti ìyàwó àtàwọn náà àti gbogbo fámìlì wọn. Wọ́n ní ustaz, ohun tẹ́ ẹ bá ti sọ bẹ́ẹ̀ ni o, èmi ò rí fọ́ọ̀tì ní nǹkan tẹ́ ẹ bá ń sọ o. Nígbà míì wọ́n tún máa ń béèrè pé àwọn tírà tẹ́ ẹ máa ń kà yẹn ṣáwọn ẹni yẹn wọn kì í máa lọ ń kà ni. Mo ní wọn bí àwọn ọ̀ráyè àti lọ́ọ́ kà, bí àwọn ọ̀ráyè àti lọ́ọ́ kà. So àwọn èèyàn kan ń bẹ bẹ́ẹ̀, àwọn ò mọ ibi tí nǹkan kan dojúkọ nínú ẹ̀sìn kírú wọn máa gbọ́ gbogbo àwọn Kútúbí ìyá ǹkó ẹ wo iye èèyàn tẹ́ ń sọnù látara pé ẹ sọ nǹkan tó lẹ́rìí nínú ẹ̀sìn, ẹ wàá sọ di nǹkan tí ò lẹ́rìí, ẹ wàá mẹ́nu bà á táyó ẹ sì máa lọ. Bó ṣe wá kárí gbogbo yín náà nìyẹn. A ní ẹnìkan sọnù wọn pé ìyẹn kàn ń fi bídíà jẹun ládùúgbò, ó kàn ń ṣe bídíà, ó kàn ń ṣe síkírù jùmọ̀ yín fi ń jẹun kiri ládùúgbò, ẹ̀dẹ̀ máa sọ di nǹkan, wàláhì subhanallah. Lẹ́nu mo fólú aṣọ, ìyẹn ń ṣe bídíà, àwọn bídíà kéékèèké kan tí kàn fi ń jẹun, kọ́ la fi ń jẹun lásán. Kútúbí náà ti sọ rí pé ìyẹn kàn ń ṣe bídíà ládùúgbò, kàn ń ṣàdúrà sọ́jà ilé sílé báyìí. Àwọn bídíà yẹn, àwọn yẹn kéékèèké làwọn yún. Bídíà kéékèèké àwọn àáfàá ní túláàsì ni yóò wọ̀ná. Àwọn àáfàá tí wọ́n pé bídíà wọ́n tún ní túláàsì ní ìyẹn, túláàsì ní àwọ̀ náà tèsì ẹ̀. Tí ẹ bá mọ àwọn àáfàá tó sọ ní gbogbo àgbáńláyé nínú tírà, Kọ̀mọ́rùdín Yunus, àfáà Kọ̀mọ́rùdín Yunus yẹn ó sọ, ó ló ní bídíà mùfásíkọ̀ yóò wọná yóò sì jẹnu ìyà bídíà tó ṣe. Kò ń sọ̀rọ̀ ànábì o. Káwá bẹ́ẹ̀ gbé sí pé wàá wọná lọ́dọ̀ ọba tó já sí pé 1000 years lọ́dọ̀ wa òun ni ọjọ́ kan lọ́dọ̀ títí ẹ̀. That is 1000 years lọ́dọ̀ àwọn ọmọ ènìyàn ní 24 hours lọ́dọ̀ Allah tá a bá fẹ́ sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n calculation yẹn ò lè lọ lọ́dọ̀ Allah. Ọjọ́ kan lọ́dọ̀ Allah 1000 years ti wá ní. Kírú ọba yẹn wá ní kí wọ́n lọ jẹ́ ń yà fúnjọ́ 5. Ṣùgbọ́n kó tí ń jẹ ìyà bíi almost 500 years àbí jù bẹ́ẹ̀ lọ. Kì í wá ń ṣe ìyà tó wà comparable sí tayé o. Ìyà àlìkìyámà nìkan ò tí ì jẹ́ rí wọn. Ìyà tó ò tí ì jẹ́ rí ni káàrà máa pẹ̀ tí wọ́n ń yà. Kí ló wá ń dùn nú ẹ̀? Wọ́n ló ń ṣe bídíà pé tó ń ṣe òsì nínú ẹ̀sìn, ó wá fárígá.
tọ́ àwọn sẹ́ẹ̀tì kan wá ń bẹ náà àwọn tí mo wá ń sọ yìí àwọn eléyìí náà ò lè fi ìdí ìgò kọ píìnì nínú ẹ̀sìn àwọn ò wá rẹ́dì fódodo ṣáà ti máa bá wa bú particular person kan tó o bá ti ń bú ẹnìyẹn tó o ti ń gbógun tẹnìyẹn àwọn ò jọ wà ní kódà wọ́n lè máa sponsor rẹ wọ́n lè máa support ẹ wọ́n lè máa fún ẹ káàdì wọ́n lè máa fún ẹ data tó o bá ti ń bá wọn gbógun tẹni tí wọn ò bá ti gba tiẹ̀ níjọ́ tó o bá ti mẹ́nu bà ẹni tí wọ́n gba tiẹ̀ ẹ ti bẹ̀rẹ̀ sí ní problem o lẹ́ẹ̀fi ní rí wọn kí wọ́n dúró déédéé àwọn yẹn níjọ́ tí o ò bá ti wá dance to their tone mọ́ àwọn ni wọ́n á máa rántí pé àáfàá tó kọ́ ẹ kí ó ti sọ̀rọ̀ kan rí àbí wọ́n gan ti sọ̀rọ̀ kan rí ibi tí wọ́n láti bẹ̀rẹ̀ nìyẹn wọ́n sì lè ka párágráfù kan nu tírà jẹ́ kó bẹ̀rẹ̀ sí ní máa kọ́mẹ́ǹtì ìyá ní ìsìn ní kọ́ fún ẹlẹ́rìí wọn mọ tó fẹ́ kóòtì wọn mọ tó fẹ́ kóòtì kò sí tó lè kóòtì wọn mọ́ kódà kó screenshot ẹ̀ kó send ẹ̀ sí wọn lè ká ṣùgbọ́n àwọn kan ń bẹ lórí social media bí ẹni tí ń ṣe fàájì ni orin Sheikh Robin ni wọ́n fi ń sọ náà lọ́kàn tí mo share sínú platform wọn lé ní pé àwọn tí ń kìlọ̀ fún wa àwọn tí ń sọ fẹ́yàn máa kẹ́kọ̀ọ́ ẹ avoid debate orí social media torí ọ̀pọ̀lọpọ̀ ibi orí máa fọ́ wá gbé egun tí ń pè rẹ̀ ní nǹkan ni torí ìdí èyí àlàyé àwọn àáfàá rèé o láwọn àáfàá àwọn ọba tí mo mú wá lórí èyí tẹ́ ẹ pè ní mídíà tó kéré àti èsì lórí wóróworó tí Kútúbí máa ń wí ẹ yé máa fetí síbítì sọ́dọ̀ wa mọ́ ẹ rí nǹkan míì sọmọ́ ìgbésí ayé yín kọjá síbí àti bídíà mọ̀fásíkọ̀ lọ ó dáa ń bẹnu ọmọ kí o ṣe jàbàtà tó gbà pé síbí wájìbù ni pé kì í ṣe bídíà ṣé wàá torí ẹ̀dọ́ ní bídíà lọ́dọ̀ àáfàá rẹ̀ ń bẹnu ọmọ kí ó ọ̀dọ̀ ṣe jàbàtà tó gbà pé bídíà ń kọ́ ó pín sí méjì mọ̀káfírà àti mọ̀fásíkọ̀ náà ni ṣùgbọ́n ẹ̀ ní mọ̀ yàtọ̀ láàárín òun tó pín àtẹni tí ò pín èyí sì ń bẹ nínú wa tó já sí pé gbogbo nǹkan tẹ́ ẹ fi ń parọ́ mọ́ wa tí ò sí tó jọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn kan ń bẹ nínú àwọn ọmọ kí ó táwọn náà máa ń kọjá ààlà gbọ́dọ̀ má fi yẹn kún àwọn èèyàn kan ń bẹ tára àwọn ò balẹ̀ nínú àwọn ọmọ kí ó ẹlòmíín fẹ́ sọ òdodo ohun tó fẹ́ sọ lẹ́rìí ṣùgbọ́n lack of approach àìfarabalẹ̀ àti ẹ̀jẹ̀ ọmọdé tí ń bẹ lára ẹlòmíín ní ń jẹ́ kọ́pọ̀lọpọ̀ tó máa kó wàhálà wá torí wàhálà tọmọ kéwù míì náà máa ń lọ ń kọ́ọ̀sì wá ọ̀rọ̀ àáfàá aláàfáà náà máa ń dá sí ló fi máa ń mọ́pọ̀lọpọ̀ ẹlòmíín máa àdírẹ́sì gbogbo wa bákan náà tẹ́ ẹ bá fẹ́ àdírẹ́sì gbogbo yẹn bákan náà gbogbo wa lè jọ kéwù bìkan náà bá a ṣe máa lo kéwù wa lè yàtọ̀ọ̀tọ̀ síra wa ẹlòmíín á mọ̀rọ̀ gbé kalẹ̀ kódà bẹ́ẹ̀ lómi bá aláà fún lómi 11 tó bá gbọ́rọ̀ kalẹ̀ báyìí kódà kó má ní interest wá fall in love nígbà àfáyín sì sọ̀rọ̀ tó dáa ẹlòmíín máa ń sọ fún yẹn pé bọ̀ àwọn tó kun yín táwọn máa ń bá argue àwọn kí máa ń sọ̀rọ̀ bẹ́yìn ṣe ń sọ̀rọ̀ yìí gbogbo ò lè rí bákan náà tí n bá wá kí ó lọ́dọ̀ ẹni tí yóò fẹ́ràn tí yóò láìkí ẹ̀ ṣó túmọ̀ sí pé kó má fẹ́ràn èmi náà ni tí n bá wá kí ó lọ́dọ̀ ẹni tí o hate ẹni tó fẹ́ràn tó gba tiẹ̀ tó yọ́nú sí kò túmọ̀ sí pọ̀nà ẹni kó o fẹ́ràn èmi náà ara o ṣé gbogbo àwọn àáfàá tí wọ́n káwọn èèyàn ń kí ó táwọn ọmọ kí ó padà wá di wèrè lẹ́yìn nígbà tí wọ́n kú tán ṣáwọn àáfàá wọn ni ò dá ní àwọn àáfàá ẹ̀sìn àwọn Sheikh Mukbil Sheikh Albani ewé ń bẹ náà àwọn ọmọ kí ó Albani tó yáwọ́ ń bẹ náà àwọn ọmọ kí ó Sheikh Mukbil tó yáwọ́ tó do ní bídíà aláwọn yẹn ti jìnnà jù ànẹ́bì gan ànẹ́bì kú tán kò láyé àwọn àpáṣẹ láwọn ọ̀sẹ̀ ìsìlámù mọ́ wọ́n sì ń ṣe ìsìlámù láyé ànẹ́bì àwọn kan láwọn òyò zàká mọ́ pé zàká àwọn òyò mọ́ àwọn máa kírun o ànẹ́bì lànẹ́bì o aláàlálá o àwọn ń kírun o àwọn ń gbààwẹ̀ o àwọn ń lọ Mẹ́kà o zàká yẹn àwọn òyò mọ́ wọ́n máa ṣe gùn lù wọ́n máa pa wọ́n pa kèfèrí ni ẹ wà lánàbì ní ó ní kéèsì làwọn sàábé kan fi lọ ní kò pọ́síbù báyẹn náà ká má wàá sọ àwọn sàábé àwọn ọmọ kíwà àwọn sàábé míì tó padà bó ní bídíà lọ ṣé àwọn sàábé yẹn ní ò dá
làwọn ọmọ kí wọ́n fi ń yawọ́ àbáwọn tábìín tó doníbídíà tó kù lọ́dọ̀ àfáà rẹ̀ tóun jẹ́ tábìín gidi tábìín ṣé àfáà rẹ̀ tábìín yẹn ò dáa lòun fi ya wèrè ló fi yawọ́ ni tó fi kú sójú ọ̀nà àánú ni bèlè ń tà sí pẹ́ni tí nǹkan kan ò ṣe ẹ̀yin ilé ẹ̀kọ́ gbá tiẹ̀ torí àwọn nǹkan kan tí ń sọ tó ní í ṣe pẹ̀lú ohun tó súnmọ́ yín bàbá ẹlòmíì ń bẹ́nu yín oníbídíà ni oníjàlábí ni olóògùn bàbá ẹlòmíì ẹni tí ń bọ sàárè bàbá ẹlòmíì ẹni tó kúnlẹ̀ kú bàbá ẹlòmíì ẹni tó ṣe jàlábí kú bàbá ẹlòmíì tán wá ń sọ tí ó dùn mọ́ kò tẹ́ lọ́rùn lòun náà fi ń gbà kí la lè fi gbógun tẹni yìí padà òun náà fi ń wá ẹjọ́ àti pọ̀pọ̀lọpọ̀ yín náà ẹlẹ́gbẹ́ ní kákọ́ọ̀sì ní ẹ̀yin tẹ́ ń mú àwọn èèyàn oníbídíà káwọn oníbídíà ń ṣẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ lẹ́yìn ṣe àwọn oníṣúná Yorùbá yìí ní kékèké yìí ní gba àwọn bísí súná ilẹ̀ Yorùbá tó bá ń bílí fún apá súná kan ń bẹ nílẹ̀ Yorùbá tó dúró dáadáa díẹ̀ ni wọ́n bí ń tí táńṣó ni wọ́n láwọn tó gbajúmọ̀ tó popular yẹn táńṣó díẹ̀ nínú wọn ló dúró déédéé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ní ń bó ní bídíà ṣe jẹ́ bẹ́ẹ̀ tọ̀hún tí máa ń lo òde bídíà kiri tọ́nà nìkan sáláfi 1990 èèyàn kan sì dé sí ń defend ẹ̀ yín tó máa ń gbógun tẹ̀yìn tẹ̀ ń defend fídíà tó ń bẹ lára ẹ̀ àwọn kan wá dé ní ìsìn ní onísúnnà ní torí kó máa ń bá àwọn ẹlẹ́bọ jà onísúnnà ní èèyàn kan náà tó dé náà ní ẹgbẹ́ ìsọ́ọ̀fù ni wọ́n sì ń sọ gbogbo ẹ̀ fún mi kọ́ tí ẹ̀ ń fi ogun wọn rìn ní pé yíbo náà ti máa ń sọ yún wọn ní ọ̀dọ̀ kí ni wọ́n ti ń sọ ìyẹn wá ń fi ẹ̀ṣẹ̀ wọ́n á fi ń ṣe ẹ̀rí fún Saheed Shittu so social media yẹn bá ń tẹ̀lé àwọn Saheed Shittu àbúrò yìí máa ń kó gbogbo wọn onífàájì nìwọ̀n náà tẹ́lẹ̀ sí òkà ẹ̀ lára níbi tó ti gbọ́ wá sí tó máa kọ tírà kalẹ̀ ó máa jọ́ ti kalẹ̀ ó tiẹ̀ ti sú mi gan ní ìsìn gbogbo yẹn náà ní kí n máa bá wọn sẹ́ni PDF àwọn tírà English táwọn ò lè ka Arabic text ní mọ́ṣáláṣí lè ní wọ́n sì bí mi láwọn alákọ̀wé tó wà ń bí àwọn alákọ̀wé bí tá à ń ṣe wá àṣẹ fún mọ́ṣáláṣí ń bí Ustaz, please, can you get us some Tawheed, the Tawheed books we are talking about, the English version? Mo ṣe wọ́n wá àwọn PDF. Àwọn èèyàn fẹ́ kẹ́kọ̀ọ́, ìwọ jòkó síbẹ̀ kó máa ṣí àránù káàkiri, kó máa kọ́mẹ́ǹtì òṣì kiri up and down. O ò lè nímọ̀ báwọn torí o value ẹni tí nǹkan ń bẹ lára ẹ̀. Kò lè ràn ẹ́. Èèyàn ò kí ń nímọ̀ pẹ̀lú kó máa wá bí onímọ̀ ṣe máa ṣubú. Èèyàn ò kí ń nímọ̀ báwọn. Èèyàn máa ń mọ ìwọ̀ ìmọ̀ pàtàkì ìmọ̀ èèyàn sì máa ń mọ value ẹni tó bá dúró déédéé kódà bó o bá lè ṣe nǹkan tí bá ń sọ má sọ pé nǹkan tí ń sọ yẹn ò sí nínú ẹ̀sìn torí pé o fẹ́ jèrè ọkàn ẹ̀mí àwọn èèyàn ìṣirò àlìkìyámọ̀ ńkọ́ báwo ló fẹ́ ṣe subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.